nígbà tí ń sọ ìsà bó tilẹ̀ jẹ́. nígbà tí ń sọ sí yẹsà bá ti sọ sí kò sí ẹ̀gbọ́n bàbá kò sí àbúrò bàbá láti ìdílé Ayílára kankan kò sí tó jáde fún. Allahu Akbar. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. àti Ògbómọ̀ṣọ́ àti àfàtọ́lẹ́à lórí ọ̀rọ̀ ìmáàmù wọn tó ń jẹ tó wá di pé ó di awuyewuye débi pé àwọn ilé Ayílára wá sọ pé àwọn ò mọ ẹni yìí rí o ó wá jí àdẹ́títì àwọn ni o ẹ gbọ́ dáadáa ó wá ìjà kí n tó jẹ́ òye ìdílé àwọn ni o òye ilé wọn tó yẹ kán jẹ́ àsìmáà nílùú Ògbómọ̀ṣọ́ pẹ́ni tó jẹ́ yìí kò tọ́ sí kì í ṣe ọmọ nílé àwọn tó sì ń request paternity ìmáàmù yìí tó sì jẹ́ pé kò sẹ́ni tó lè ṣẹlẹ̀ sí tó bá ṣẹlẹ̀ sẹ́bí tèmi ẹnìkan wá láti ibìkan táàmà rí tó lóun fẹ́ jọba nílé mi nídìílé mi nínú ẹbí mi èmi máa kọ́kọ́ dìde tí máa kọ́ sú ẹni yẹn tí bá sú ẹ̀ tán ẹja pàdé court then we continue from there that's just it but ìgbà tá a lọ ayé débi pé ayé káwọn èèyàn ródòdó kó lè dákẹ́ kó lè máa wo èèyàn kó má ba ilẹ̀ jẹ́ tá a lọ ayé dé nìyẹn ló fà tó jẹ́ pé ó rọ àwọn ẹlòmíì lọ́rùn lára àwọn tó jó lówó láti support ìbàjẹ́ la máa kún ẹni tó bá ń ṣe ìbàjẹ́ lọ́wọ́ ọlọ́run bọ̀ sí dẹ́ni bẹ́ẹ̀ ó bá jẹ́ gbọ́n mi ó bá jẹ́ ọmọ ìyá mi má fi lè rí pé ìbàjẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀tẹ̀ o wàláhì lazim ọ̀tẹ̀ wàláhì ọ̀tẹ̀ alhamdulillah ọlọ́run dẹ̀ ti fún mi ṣe ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣọ́sẹ̀ tó kọjá náà ni bẹ́ẹ̀ ni ní ọ̀sẹ̀ Sunday kọ́ nìyẹn tí a gbọ́ ọ́díò àwọn tí mo ní mo pè àwọn ọmọ ìlú Òṣogbo nítorí àná ọlọ́run ọba tó ní Al-Qur'ani tó ní Islam oní ja'akum fasiqun bin-naba'in fattabayyanu oní tẹ́ bá gbọ́rọ̀ látọ̀dọ̀ ẹni tó jẹ́ fásik torí gbogbo tá à ń gbọ́ láti jẹ́ ó fẹ́ máa jọ ọ̀rọ̀ mùnáfìkì tí mú ọ̀rọ̀ wá níbi tí ó fẹ́ máa dàrú somehow tó jẹ́ oríṣiríṣi narrative náà ń show wa lórí social media àwọn bloggers and other people don bẹ̀rẹ̀ sí fẹ́ máa blog every one of them ní pé ìmáàmù yóò wọ́n fẹ́ bá jani wọ́n fẹ́ bá súnà jani subhanallah àbòsí òkè rìn jìnnà ó lè gbéra pẹ́ ṣùgbọ́n kò ní rìn jìnnà dáfi wó tọ́lọ́ lọ́wọ́ fàbòsí wọ́n lè yazidu zalimina illa khasara ẹ gbọ́ alábòsí sì ní Kùránì yóò ní wúlò fún wọn yóò máa ṣì wọn lọ́nà ni kàbí kó padà báyé wọn jẹ́ ìyẹn Kùránì tó bá ń ké tó tún lọ àbòsí pẹ̀lú ẹ̀ yóò ní problem wájú Ọlọ́run ọba àti lójú ayé ẹ̀ lójú àwọn èèyàn gan èmi sì pé àwọn méjì tí mo pè kọjá àsìgbọ́dì wọn èyí tí máa pè sìn àwọn tọrọ kan gangan tó jẹ́ ilé Ayílára ẹ gbọ́ àwọn tọrọ kan gangan ẹ bá ń ṣe program yìí dáadáa ẹ bá ń ṣe sí gbogbo àwọn bí tẹ ṣe sí last time. Assalamu alaikum. Naam, Prince Hassan. Naam. Ẹ káàsà. Ẹ kálẹ́ sá o. Naam, èmi mo pè yín lẹ́ẹ̀kan tẹ́ ní tí máa ṣe díẹ̀ kí n pè yín padà. Orúkọ tèmi Ridwan Abdullahi. Ẹ wà ní orí báàkì ní táìmù yìí. Ok, ẹ ti free báyìí? Bẹ́ẹ̀ni. Alhamdulillah. Ọlọ́run tó ṣe ìdílé dúpẹ́. Alhamdulillah. Náà, nípa ọ̀rọ̀ tí mo torí ẹ̀ pè yín, Al-Qur'ani ló ní kí á wádìí òdodo, kí á wádìí ọ̀rọ̀ tá a bá gbọ́. You understand? Nípa ìdí ìwádìí tèmi. Pàápàá jùlọ ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ń padà ń dín pé ó involve ó sì ń bẹ lórí agbọ́nrin ìjẹ́ mùsùlùmí àti ìsìláàmù lórí tó pa gbogbo ọkọ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tó fẹ́ máa di ọ̀rọ̀ blackmailing tó fẹ́ máa involve mọ́tò Markaz ní pé àwọn ẹni tó fẹ́ dákú púlẹ̀ lórí nǹkan tí ó ṣẹlẹ̀ ló fà á tí mo wá bẹ̀rẹ̀ sí wádìí tèmi láti ṣèwádìí lórí bọ́rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi pé mo fẹ́ bá brọ́dà kan sọ̀rọ̀ nígbà tí mo post message jáde pé mo fẹ́ bá àwọn Ògbómọ̀ṣọ́ indigenous sọ̀rọ̀ láti wádìí báwo lọ̀rọ̀ yìí gan ṣe bẹ̀rẹ̀ ibo ló dé ibo ló ń lọ káwọn èèyàn lè mọ̀ òótọ́ bẹ̀ gan-an báwo làfà àtọ́lé á ṣe jẹ́ sínú ilé Ayílára báwo ló ń lo Ògbómọ̀ṣọ́ ṣé ipò tán gbà yìí ó tọ́ sí wọn ni àbí ò tọ́ sí wọn báwo lè ṣẹlẹ̀ gan tó fi wá di pé wọ́n ń kó lórí wọn bọ́ sórí ẹlòmíì débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi lórí social media ló fà tí mi sọ pé màá gbìyànjú láti bá ẹbí Ayílára kan ẹyọ kan kí n má tẹ̀rí kí n bá wọn sọ̀rọ̀ mo fi gẹ́ẹ̀tì nọ́mbà yín so inshallah ìjọba mi dárúkọ yín fáwọn èèyàn kí ẹ bá mi ṣe àlàyé níwọ̀n bá àsìkò tí Ọlọ́run bá fi gbà yín láyè inshallah bismillah. Mo bí pé ẹ̀ ń rí kọ́pì. pẹ̀lú ògùn Ọlọ́run mo gbàgbé láti kọ́kọ́ sọ fún yín pé inshallah mo ti fẹ́ máa rìkọ́dù báyìí. Báwo lẹ́yìn ṣe jẹ́ irúṣẹ́ wò lẹ́yìn ṣe? Actually orúkọ tèmi ni Ridwan Abdullahi mo sì jẹ́ nìkan tí tó fẹ́ràn òdodo tí ó fẹ́ ká darọ́pọ̀ mọ́ òótọ́ gẹ́gẹ́ bí Al-Qur'ani ti sọ fún wa ká má darọ́pọ̀ mọ́ òótọ́ ká má sì fi òótọ́ pamọ́ tabama ní Suratul Baqarah Quran chapter 2 verse 42 ìyẹn ni tèmi mọ̀ gbéra ní kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n pè kíníkan ní army reserve nínú àwọn soldiers army reserve ìsìlámù lè ní fìlà ní ṣe kẹ́nìkan kan yàn ní pàápàá jùlọ fún Markaz àti àwọn kan tó bá fẹ́ ta lu Markaz àti inú Islam torí mi ò fẹ́ rọ́ mi dẹ̀ fẹ́ kí yẹn máa da òótọ́ pọ̀ mọ́rọ́ àbí kí yẹn máa ṣe àbòsí èmi ò dẹ̀ fẹ́ tọ́ tèmi dúró lórí yẹn náà. Ẹ tó jẹ́ kí n bèrè báyìí lọ́wọ́ yín. Òun ní pé oríṣiríṣi àwọn èèyàn ni African interview pẹ̀lú. Tó jẹ́ pé wọ́n kàn gba interview yẹn wọ́n kàn gba ọ̀rọ̀ ẹnu wa without taking any steps tí ó dẹ̀ ní ìtumọ̀ kankan tó máa ṣe. That is why tó jẹ́ pé individual organization or individual person tó bá náà need information a máa ń invite wọn pé you have to come down. Ká mọ̀ ẹ́ kí wọ́n kẹ́yìn ẹ̀ náà dẹ̀ mọ̀ wá ká mọ̀ irúṣẹ́ tó ń ṣe ká mọ̀ irú ìyàn tó jẹ́. Ó kàn ṣe pé ó kàn máa
sọ̀rọ̀ dálẹ̀ lásán tí ò ní kankan. Yóò ní mú tuma kankan wá. Ìdí nìyẹn tí mo fi ń béèrè lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni, ó ṣe kókó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìlú ilẹ̀ tí bá mi sọ̀rọ̀ báyìí. US mo ti ń sọ̀rọ̀. Mo lè jẹ́ nìkan tó wà lórí Facebook. US mo wà báyìí. Kílẹ̀ pé? US ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ọ̀sùn mọ̀ pé Nàìjíríà nọ́mbà ní nọ́mbà tí ń bá mi sọ̀rọ̀ yìí o. Bẹ́ẹ̀ni, nítorí mo lo Boss Revolution tá máa fi ń kọ́ọ̀lù international ló fà ló fi ń gbé Nàìjíríà nọ́mbà wa. Country tí wọ́n bá ti fi ń pè nọ́mbà abẹ ló máa choose láti fi display fún ẹni tá bá ń pè láti fi secure privacy nọ́mbà tiwa gangan tó máa ń ṣẹlẹ̀ yẹn pẹ̀lú app yẹn. Bẹ́ẹ̀ni sà. Ẹni tí ẹ pè. Náà. Èmi ni Prince Hassan. Ẹni tẹ́ ẹ pè yìí tó ń bá yín sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Èmi ni Prince Hassan Abdulkareem Ayilara. Náà. Tí mo jẹ́ spokesman fún ìdílé Ayilara lórí ọ̀ṣun bíbá. Now lórí ọ̀rọ̀ tí ẹ béèrè. Bẹ́ẹ̀ni. Mi ìmọ̀ direction bí tẹ́ ẹ fẹ́ kí n lọ. Okay. Tó bá jẹ́ kind of question bá wà tẹ́ ẹ lè truth because kó má di pé màá máa deviate. Bẹ́ẹ̀ni. Because ọ̀rọ̀ tó kẹnu ni ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ tó kẹnu ni. Okay. Ẹ já ṣe báyìí. So bí tẹ́ bá fẹ́ kí n lọ. Náà ẹ já ṣe báyìí. Èyí tó wà very important ni pé àwọn ohun àkọ́kọ́ ni pé mi ò mọ bọ́n ṣe ń select àbí elect imam ní ìlú Ògbómọ̀ṣọ́ ṣáájú kó tó dìgbà tí imam Tọ́líà wá di imam Charlestown. Nígbà tó di imam tán lábẹ̀ sí ń gbọ́ oríṣiríṣi wípé àwọn kan gbà wọ́n wọlé àwọn kan gbà wọ́n wọlé débi pé wá padà wá ń kẹnu ọ̀rọ̀ débi pé ta wá ń gbọ́ ni pé kò tẹ̀ kí ń ṣe ọmọ ilé ayé rárá bí pé wọ́n wá ṣe tó ń pè ní identity theft ní tí a rí tó fẹ́ bọ́ sí pọ́nṣe yẹn ìyẹn ló wá ń yẹ̀bi lẹ́nu pé ṣó possible ṣáà ṣé wọn consult àwọn ilé ayé lára tẹ́lẹ̀ ni kó tó di pé ìmáàmù Tọ́líà wá di ìmáàmù lé wọn lórí tó sì jẹ́ pé position yẹn ilé wọn lónìí kí ló fà báwo ló ṣe rí bẹ́ẹ̀ mo wá fi béèrè béèrè lọ́wọ́ àwọn èèyàn náà bismillah. ẹ lè rẹ́kọ̀dì mi sìn. alhamdulilayi rabbil alamin. nílùú Ògbómọ̀ṣọ́. ilé ìlà fi ń jẹ ìmáàmù l'Ògbómọ̀ṣọ́. ilé náà. gẹ́gẹ́ bí ó ṣe yàtọ̀ sí gẹ́gẹ́ bí ó ṣe yàtọ̀ sí àwọn ìlú tó kù nílẹ̀ Yorùbá. Tí ẹ bá lọ sí ìlú tó ń pè ní Ẹdẹ. Ìdílé mẹ́fà. Òun ní jẹ ìmáàmù ní Ẹdẹ. Ìdílé mẹ́fà ní jẹ ìmáàmù ní Ẹdẹ. So tí mo dẹ̀ mọ̀ dáadáa nílùú Ẹdẹ. Tí ẹ bá lọ sí ìlú tí à ń pè ní Ọ̀fà. Ìdílé ni wọ́n fi ń jẹ ìmáàmù náà níbẹ̀. Bó ṣe jẹ́ pé ìdílé ẹyọ kan péré. Òun ló jẹ ìmáàmù ní ìlú Ọ̀fà. Ìdílé tó wà ní ìlú Ọ̀fà yẹn tó ń jẹ ìmáàmù bẹ́ẹ̀. Wọ́n ní ká lè pè ní lineage tí wọ́n ti ń jẹ ìmáàmù níbẹ̀. Bákan náà ìlú Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ ìmáàmù tán yìí. The similar case iná ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. Wọ́n ní ilé tó ń jẹ ìmáàmù nílùú Ọ̀yọ́. Ilé Akéwúgbẹrú wà ń bẹ̀ lọ́yọ̀ọ́. Ilé Ajókídẹrọ wà ń bẹ̀ lọ́yọ̀ọ́. But méjèèjì tí mo dárúkọ yẹn Akéwúgbẹrú ni o Ajókídẹrọ ni o the same ilé kan náà ni but ká àwọn ló kàn yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. Níbẹ̀ yẹn. Bákan náà bó ṣe wá rí yẹn tẹ́ ẹ bá lọ sí ìlú Ìbàdàn. Àwọn náà ní culture tí wọ́n fi ń jẹ ìmáàmù ní Ìbàdàn. Láì méjì ni wọ́n fi ń jẹ ìmáàmù ní Ìbàdàn bí ìgbà wọn bá ń jẹ ọba ní Ìbàdàn ni. Ẹ rí i pé ní Ìbàdàn àwọn kan wà tó jẹ́ pé láì fi wọn bí àwọn bí ológun bí balógun bí irú nǹkan yẹn wà bẹ́ẹ̀ àwọn láì kan náà tó wà tó jẹ́ pé kí ni orúkọ wọn náà láì méjì ṣáà ni wọ́n máa fi ń rotéètì oyè Ìbàdàn báà náà wọ́n ṣe rotéètì ní in terms of Muslim culture lọ́dọ̀ sí wọn. Ìmáàmù wà náà ìbí ìmáàmù wà bí wọ́n ṣe tẹ̀lé àwọn lọ nìyẹn lọ́dọ̀ sí wọn tí ìmáàmù bá jáláìsí tí ìmáàmù bá kú automatically ẹni tó jẹ́ náà ìbí òun ni ó take place tó bá ti move láti náà ìbí yẹn tó move sí oyè ìmáàmù ẹni tó tẹ̀lé òun máa move sí náà ìbí. So ìlú kọ̀ọ̀kan ìlú ní custom ẹ̀. Nígbà Ògbómọ̀ṣọ́ ń bì ìdílé mẹ́fà ìlú jẹ ìmáàmù ní Ògbómọ̀ṣọ́. Ìdílé alákọ̀ọ́kọ́ òun là ń pè ní ìdílé Abógundé. Àwọn ni first chief imam house ní Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn wọn ilé kan tá à ń pè ní ilé lèmọ́mù lókè odò ní Mọ̀ṣífà. Àwọn náà lórúkọ tí wọ́n jẹ́ o ṣùgbọ́n bá wọn jẹ ìmáàmù ni wọ́n tẹ̀lé orúkọ sí ilé ìmáàmù o àwọn náà lórúkọ tí wọ́n jẹ́ kì í ṣe ilé ìmáàmù ni wọ́n jẹ́ láti ìpìlẹ̀. Bẹ́ẹ̀ ni lẹ́yìn Mọ̀ṣífà tí mo dárúkọ yẹn ilé kan tá à ń pè ní ilé Adóin. Ilé Adóin. Adóin tí mo sọ yìí ó wà ní àdúgbò kan tá à ń pè ní Sàjà ní Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn ilé yẹn
ilé ẹlẹ́ẹ̀kẹrin là ń pè ní ilé Bangor. Ilé Bangor yìí àwọn náà ni wà ní ilé àtàtà ń pè ní ìsàlẹ̀ ọ̀rá mọ́ ìta lásà lógúnmọ̀ṣọ́. Lẹ́yìn ilé yẹn tó jẹ́ lẹ́ẹ̀kẹrin yẹn ìlọ́kan ilé Ayílára. Lẹ́yìn ilé Ayílára ìlọ́kan ilé tá ń pè ní ilé Aláwìyé. Ìdílé mẹ́fẹ̀ẹ̀fà yẹn ni ìdílé tí ń jẹ yìí náà lógúnmọ̀ṣọ́. Initially níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìdílé mẹ́rin ni. Ìdílé mẹ́rin ni níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àwọn the first four tí mo dárúkọ yẹn ilé Abógundé, ilé Adún, ilé Ìmáàmù Mọ́ṣífà, ilé Adún àti ilé Bangor. Àwọn ni wọ́n jẹ ìmáàmù yẹn níbẹ̀rẹ̀. Tí wọ́n ti yẹn ìmáàmù láti ilé kan tẹ́ni yẹn bá ti lè kú wọ́n á mú fẹ̀ lọ sí ilé tó nẹ́ẹ̀sì ni. Bẹ́ẹ̀ àwọn ìdílé tí mo sọ yìí lẹ́yìn ilé Abógundé tó jẹ́ first chief imam. Gbogbo ilé yòókù pátápátá nǹkan sírù ni wọ́n ṣe. Láti ìpìlẹ̀ nǹkan sírù ni wọ́n. Láti ipò nǹkan sírù yẹn ni wọ́n ti metamorphose lọ sí ipò imam. Títí wọ́n ṣe ń rotate láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn nígbà náà lọ nípìlẹ̀. Nígbà tó di 1903 bàbá wa tó jẹ́ Mahmood nílé Ayílára wọ́n di mufasiru. Wọ́n dẹ̀ ṣe mufasiru yẹn títí wọ 1917. So 1917 yẹn tí wọ́n ṣe mufasiru yẹn di wọ́n sáfù gbogbo ilé mẹ́rẹ̀ẹ̀rin tàbí ilé ìmáàmù lálákọ̀ọ́kọ́. Ṣùgbọ́n tó di 1903 bàbá tó jẹ́ Mahmood Ayílára yẹn he became the chief imam. Yẹn bàbá wa tó jẹ́ mufasir tẹ́lẹ̀. Yes. Wọ́n di imam ní 1917. Ta lè pè ní imam àkọ́kọ́ nílé Ayílára. Imam àkọ́kọ́ nìyẹn nínú ilé Ayílára. Kó tó di 1917 tí wọ́n sọ wọ́n di imam yẹn. Ilé tó wà lórí oyè before that 1917 yẹn ni ilé imam ní Mọ́ṣífà. So bàbá tó jẹ́ imam nílé wọn, bàbá yẹn ó àgbàdé. Bàbá yẹn sick tí ò lè lọ sí Júmọ̀. Bàbá tó wá jẹ́ mufasiru ẹ̀ tí ń ṣe bàbá Mahmood Ayílára tó jẹ́ ìmáàmù alákọ̀ọ́kọ́ ní Ayílára. Mọ́ṣífà yẹn bàbá yẹn ní láti kó hútúbà. Bàbá yẹn ní láti kó hútúbà lé bàbá Mahmood Ayílára yẹn lọ́wọ́ pé kọ́ lọ́mọ báwọn ṣe ìmáàmù. So kí lè ló fà á tí wọ́n fi kó hútúbà lé wọn lọ́wọ́? Relationship wà láàrin wọn in the sense that bàbá Mahmood tó ń ṣe mufasiru yẹn àtàgbà tí bàbá yẹn wà. Àfà ni bàbá yẹn ni bàbá Mahmood Ayílára yẹn jẹ́ fún ẹni tó jẹ́ ìmáàmù yẹn nígbà yẹn lọ. Allahu akbar. Àfà ni bàbá Ayílára tó jẹ́ ìmáàmù àkọ́kọ́ lé Ayílára tó sì jẹ́ mufasiru fún bàbá yẹn gbà yẹn. Àfà ni ó jẹ́ fún bàbá ìmáàmù yẹn. Yes. Allahu akbar. Exactly. So instead yẹ kí bàbá ìmáàmù yẹn because nínú kọ́sọ̀mù ìmáàmù yẹn ni pé tí ìmáàmù ò bá ti ráyè wọ́n gbọ́dọ̀ nínú ìdí nínú ilé wọn yẹn gangan tó yẹ pé olóòrùn lọ rẹsẹ́ǹtì bàbá yẹn. Nínú ilé ni tí ìmáàmù wà yẹn gangan tí ìṣe lé mi. Níbi ilé tí ìmáàmù yẹn wà. Exactly. But nígbà tí ò sí ẹni tó competent àbẹ́ni tó wà reliable tí bàbá yẹn fọkàn tẹ̀. Nípa mímọ̀ àti reliability náà. Nígbà náà lọ yes ni wọ́n fi gbé tíra fún bàbá Mahmood kọ́ lọ́mọ báwọn kí ìrọ̀ lọ́dún náà lọ. Tí bàbá Mahmood Ayílára bá jẹ́ kí wọ́n tán wọ́n ó padà sí Mọ́ṣífà láti lọ jábọ̀ fún ẹni tó bẹ̀rù iṣẹ́. Nígbà náà lọ. But nígbà tó di 1917 bàbá wa Afọlábí Oyèwùmí Ajagungbadé the second. Ìlọ́wà lórí oyè nígbà náà lọ. Àwọn ni Ṣọ̀ún gbà náà. Òun ni Ṣọ̀ún gbà náà lọ. Ajagungbadé the second. So bàbá yẹn gbà tí bàbá ìmúmaṣọ́ àti bàbá Mahmood yẹn sojú fún tó kún tán. Bàbá Ṣọ̀ún gbà náà lọ́hùn òun ló fi bàbá Mahmood Ayílára jẹ ìmọ̀ ní 1917. Bílé karùn-ún ṣe wọlé nìyẹn. Nígbà tó di 1917 ìyẹn ìfọ́n ṣe wọlé nìyẹn ilé Ayílára kì í ṣe ilé ìmọ̀ nípìnlẹ̀. 1917 ni bàbá yẹn wọlé. Ìgbà tó yẹ wọlé àwọn ìṣẹ̀wọ̀n tó ti ní rotation ó ti ní bọ́n ṣe ń rotate láti ìpìlẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn ilé tó máa kàn lẹ́yìn Mọ́ṣífà nílé Adún nígbà náà lọ. Bẹ́ẹ̀ni. But bàbá Mahmood ti wọlé síbẹ̀ yẹn sì. Wàhálà ṣẹlẹ̀ nígbà náà lọ́n tó di ìjà. Dípé lẹ́yìn Mọ́ṣífà àwọn ni ìmáàmù gbọ́dọ̀ kàn. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọba ló ní ìlú. Bẹ́ẹ̀ni.
ẹni tó bá dẹ̀ wu ọba lọ́ba máa ń fi sípò yẹn. bí wọ́n ṣe sọ ẹni bàbá Mahmood wọlé nìyẹn. àsìmọ́ àkọ́kọ́ ilé Ayélára. àsìmọ́ àkọ́kọ́ ilé Ayélára. àwọn ilé adún tọkàn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ilé pé àwọn onígbà. ibi pé ẹ̀mà wàrà jọ wọ́n ṣe oríṣiríṣi àṣà sí àti ìlú síra wọn gbà náà lọ. ṣé àti bàbá Mahmood Ayélára yẹn ti ń kí ìrun jímọ̀ bọ̀ wá kó tó di 1917 yẹn. bẹ́ẹ̀ni nígbà tó ti rẹ bàbá ti ilé adún. ó ṣùkú ẹnìkan ó rọ́pò ẹnìkan ó fẹ́nìkan ṣe ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tó di 1917 yẹn bàbá Mahmood yẹn kí wọn alákọ̀ọ́kọ́ bàbá Mahmood kí wọn ẹlẹ́ẹ̀kejì ìgbà tó di ìwọn ẹlẹ́ẹ̀kẹta wọ́n fi àìsàn kan bàbá yẹn lè jáde lé ma. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. so àdéhùn òbí dé ìgbà tí bàbá yẹn lè jáde lé mọ́ bàbá tó jẹ́ bàbá ti tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. ó jẹ́ ọmọ fún ẹ̀gbọ́n bàbá Mahmood yẹn. wọ́n yan bàbá yẹn tó kọ́ ọmọ kí òun jí mà. Allahu Akbar. gẹ́gẹ́ bí kọ́sítọ́ọ̀mù yẹn ẹni tó bá kírun inú ilé yẹn náà ti máa yọ ẹni tó máa represent ẹ̀ tí ò bá wà kápẹ́bù mọ́. exactly bó ṣe máa ń rí nìyẹn ní mọ̀ṣọ́. so nígbà tí ogun yẹn tó pọ̀ bàbá wa wọ́n step aside. bàbá Mahmood wa ránṣẹ́ sí ọ̀rẹ́ wọn yẹn ló wá bá wọn kírun yẹn lọ títí tọ́lọ̀ fi gba ẹ̀mí bàbá yẹn. Allahu Akbar. kó tó di pé ìmọ̀ wa ṣe padà again láti láyé lọ sí ilé adún tí kìíní yẹn kan initially. so bàbá Mahmood yẹn 1919 ni bàbá yẹn dá láìsí. wọ́n fẹ́ ni bàbá yẹn wọlé ní 1917 ṣùgbọ́n bàbá tó di 1919 bàbá yẹn dá láìsí. láti 1919 yẹn ìdílé Ayélára ò sí produce ìmọ̀mù ní ìmọ̀ àyàfi ìta tó wà níbẹ̀ yìí. ilé ètò ìkófẹ́rẹ́nsì 106 years lọ́dún yìí. ìdílé Ayélára ti produce ìmọ̀mù last. bí ọ̀rọ̀ bá a ti jẹ ìmọ̀ lógúnmọ̀ṣọ́ bó ṣe lọ nìyẹn. ilé kan ó pè ní ilé alábìyé báwọn ní ilé kẹfà. àwọn náà tó kọ́ mi ní o. àwọn náà tó kọ́ mi ní ló fi di mẹ́fà. wọ́n kọ́ mi ní 1976 ní tiwọn. látàrí pé ìmọ̀mù yẹn rotate lọ ọ̀padà tó dé ilé kan tá à ń pè ní ilé mọ́sífà àti mọ̀dá ọ̀pọ̀lára ọ̀kọ́ yẹn. wọ́n wá ní kó mú ìmọ̀mù wá láti ilé yẹn. ṣùgbọ́n ẹni tí wọ́n lọ mú wá òun là ń pè ní Sheikh Alimi ìsìn táwọn èèyàn tó gbajúgbajà táwọn èèyàn mọ̀ pé ó gbajúgbajà òun ní Sheikh Alimi láti inú ilé yẹn. but bàbá yẹn ó tó di pé ìmọ̀mù yìí kàn wọ́n ó ti ń ṣe sámọ̀ tó jẹ́ pé sámọ̀ ti ń ṣe àwọn sámọ̀ yẹn ní agbára tí wọ́n ti ń rí pé eléyìí ò gbọ́dọ̀ jẹ́ olórí ẹ̀sìn nínú ìlú o tó bá lọ jẹ́ olórí ẹ̀sìn ìlú òtù oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. nígbà tí ìdílé yẹn pìrìsẹ́ǹtì bàbá yẹn fún Ṣọ̀ún Ajagungbadé kẹta ìyẹn Ṣọ̀ún àná ìyẹn Ṣọ̀ún tàná bàbá yẹn reject ipò wọn fẹ́. bàbá yẹn wá ń sọ nígbà yẹn Ṣọ̀ún àná yẹn pé ọmọ tẹ mú àyè ọmọ yìí kéré sí position yẹn. because ẹni tí ó bá jẹ́ ìmọ̀ọ́mọ́ àgbà nínú ìlú ó gbọ́dọ̀ jẹ́ nìkan tó lóye tí experience wà fún tí ó lè handle many things. ṣùgbọ́n ìgbà tí bàbá yẹn reject ẹ̀ láàfin bàbá tí wọ́n mú wá láti ilé ìmọ̀ọ́mù yẹn tà sọ yẹn bàbá yẹn láti máa sọ fún ọba yìí pé kí tí ọba sọ yẹn kò gbá ẹnu ọba. wípé bíṣọ̀ òun náà bóun náà ṣe kéré láyé bàbá rẹ̀ nu. ó sì jẹ ọba ọ̀rọ̀ yẹn kó wúwo. Ṣọ̀ún wá ní láti sọ fún ẹ nígbà náà yìí pé ẹ lọ mú ẹlòmíì wá láti lè yín. ilé náà wá dúró wípé àwọn ò ní ẹlòmíì táwọn fi kalẹ̀. tó ti wà capable for now. ibi tí wọ́n ti bíṣọ̀ òun yẹn pé ẹ wá ní jẹ ìmọ̀ràn yẹn mọ́ wọ́n wá fún ilé aláwìyé yẹn bàbá tá à ń pè ní Hamsat aláwìyé wọ́n wá sọ di ìmọ̀ ní 1976. ìdí nìyẹn tí ilé aláwìyé táwọn náà fi wọlé gẹ́gẹ́ bí ilé ìmọ̀ l'Ógbómọ̀ṣọ́. ó dìjà tó jẹ́ wípé ilé ìmọ̀ wọn ṣe fà yẹn wọ́n pín ìlú sí méjì nígbà náà lọ́hùn. wọn ò lọ mọ́sálásí jímọ̀ wọn central mosque àwọn náà dá dúró tiwọn. tí Ṣọ̀ún gbà yẹn tó bá ń kọjá ní wọ́n ṣe fà yẹn wọ́n á máa lẹ Ṣọ̀ún yẹn lóko nígbà náà lọ́hùn. títí ó fà di pé bàbá ìmọ̀ọ́mù aláwìyé yẹn tó kú ní àwọn ilé yòókù àtàwọn ọ̀tọ̀kùlú ìlú ni wọ́n fọwọ́ lọ bẹ Ṣọ̀ún wípé kó dákun torí tọ́lọ́run kó bá wọn dá ìmọ̀ọ́mù yẹn padà sí ilé mọ́sífà yẹn. ni wọ́n fọwọ́ pòdùsì
ìmáàmù míì. So ìmáàmù yẹn ni ìmáàmù tó gbéṣẹ̀ ní àná. Bàbá alámọ̀lẹ̀ kí n àfàfà. Ṣé àwọn pé lórí rotation tó ń bọ̀ wá ń ṣe yìí ọ̀pọ̀ tí ilé ìmáàmù wọn ṣe fà bá ti jẹ tán ilé ayélujára ló máa tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ètò yẹn. Bẹ́ẹ̀ni láti ilẹ̀ gbọ̀n ilé ìmáàmù wọn ṣe fà àwọn ti jẹ mẹ́ta wọ́n ti jẹ ìmáàmù lẹ́ẹ̀mẹ́ta l'Ógbómọ̀ṣọ́. Èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣíṣì sílé ayélujára tí bàbá ìwà kúrò tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ di ẹlẹ́ẹ̀kejì ayélujára. Bọ́rọ̀ ìmọ̀ṣíp kò sì jẹ́ l'Ógbómọ̀ṣọ́ nìyẹn. Hello. Hello. Wọ́n sáré respond to any comment. Bọ́rọ̀ bí wọ́n ṣe yan yìí náà jẹ́ nìyẹn. Mo sì jẹ́ nìyẹn l'Ógbómọ̀ṣọ́. Ọkọ̀ tí bá ṣe yan yìí náà á yìí sọ yìí náà á sì gbogbo ẹ̀ ọwọ́ Ṣọ̀ún ló wà torí pé Central Mosque ọjà gbọ́dọ̀ ẹ̀wọ̀n yẹn. Mọ́sálásí ọba ni. Ìdí nìyẹn mọ́sálásí ọba ni kò kìí ṣe mọ́sálásí society. So téèyàn bá dẹ̀ ṣe ọmọ ìlú wọn kìí fi èèyàn jẹ mọ́sálásí wọn kìí fi èèyàn jẹ ìmáàmù àgbà fún gbogbo ìlú. Masha Allah gbọ́dọ̀ jọmọ ìlú yẹn. Ọ̀pọ̀ àìpẹ́tọ̀ èmi ni Anzarudeen ni èmi ni Abdulrahman ni èmi ni Nurudeen ni àwọn anybody ló lè wà kọ́ wá jẹ ìmáàmù lọ́dọ̀ wọn. Torí ẹgbẹ́ nìyẹn. Ẹgbẹ́ ló nìyẹn. Kódà nígbà míì tẹ́kì bá sọmọ ẹgbẹ́ wọn tẹ́kì bá sí ọmọ society wọn ó máa difficult fún yàn kọ́ lọ́kùnrin jẹ ìmáàmù lórí. Bó ṣe rí nìyẹn. Masha Allah jazakumullah. L'Ógbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ ẹ̀hún yẹn kò di dandan kí ọba tó wà lórí àléfà yẹn ó jẹ́ mùsùlùmí kó tó yẹ ìmáàmù. Definitely of course. Nínú àwọn ìmáàmù tá a sọ yìí ìmáàmù 12 ni ló ti jẹ ní l'Ógbómọ̀ṣọ́. Yínúsà tó wà ń bẹ ilẹ̀ 13. Nínú àwọn ìmáàmù méjèèjìlá tá à ń sọ̀rọ̀ yìí kí Yínúsà tó dé a ti rí àwọn aláwo tó yẹ pé aláwo ni kábíyèsí wa tí wọ́n sì fi bí ìmáàmù 4 jẹ l'Ógbómọ̀ṣọ́ yìí. Mi gbọ́ àárín ẹ̀dẹ̀dẹ̀ má bínú. Kí ìmáàmù 12 ló ti jẹ l'Ógbómọ̀ṣọ́. Àwọn pàṣẹ ìmọ̀ wa 12 ni wọ́n 12 nọ́mbà tí wọ́n. Yes Yínúsà tó wà ń bẹ yìí òun ni 13th ìmáàmù. Nínú àwọn 12 ìmáàmù tó ti jẹ yẹn àwọn Christian ti yan ìmáàmù yìí. Bẹ́ẹ̀ni. Àwọn traditionalist wọ́n ti yan ìmáàmù yìí. Àbí? Tí kìí ṣe ọ̀kan tí kìí ṣe méjì tí kìí ṣe mẹ́ta. Bí ìyẹn ṣe lọ nìyẹn pẹ̀lú agbára tí Ṣọ̀ún tó ní. Láti yan ìmáàmù. Irú ẹ̀ ò sì yàtọ̀ sí àwọn ìlú yòókù. Bẹ́ẹ̀ni. Ní Ọ̀yọ́ Aláàfin ní máa fi ìmáàmù jẹ. Of course. Ìdí ni ẹgbẹ́ tẹ́rì pé láti ìgbà tí chief ìmáàmù Ọ̀yọ́ ti kú for the past 4 or 5 years ẹ̀sìn. Wọn ò lè yan ìmáàmù kankan ọ̀ntìgbà tí Aláàfin eléyìí tó wà installed. Bẹ́ẹ̀ni. Ẹ̀rí pé ìmọ̀ ẹ̀ ọba tó wà bẹ́ẹ̀ sì iṣẹ́ ẹ lè sọ pé mùsùlùmí níbí. Kò tẹ̀ clear. Kò ń ṣe ìtẹ́ ṣe mùsùlùmí. Àbí? Aláàfin tó wà bẹ́ẹ̀ lọ́wọ́ yìí kò kìí ṣe mùsùlùmí. Abdulhakeem ló fi sórúkọ rẹ̀ pé lòun jẹ́. Ṣùgbọ́n kí lè kí òun ṣọ́ọ̀ṣì nílọ. Tọ́tọ́ Ọlọ́run. Ó tó di wípé ó di ọba Aláàfin tó di yẹn. Ìgbà tó dẹ̀ di ọba tó di yìí iṣẹ́ mọ̀ pé kò ṣe kìrìsìtẹ́nì náà mọ̀. Ṣàngó ni. That is why anywhere tí bá ń lọ tẹ́ bá lọ ń wo fídíò rẹ̀ dáadáa ẹ rí àwọn oníṣàngó tí wọ́n wà níwájú ẹ̀. Tí wọ́n dẹ̀ máa ń gbé oṣé Ṣàngó tí wọ́n gbé wájú ẹ̀. Bẹ́ẹ̀ ni ó tọ́ ni mo ti rí fídíò kan rí bẹ́ẹ̀ lóòótọ́. Bó ṣe rí nìyẹn. Nígbà tó wá jẹ́ pé oṣé Ṣàngó ni wọ́n ń gbé tẹ̀lé lẹ́yìn. Kí ló táwọn èèyàn agitate kí wọ́n protest against ẹ̀ pé kò lè yan ìmáàmù fáwọn. Bí yẹn ṣe jẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí àwọn olóyòkù. Àwọn olóyòkù náà. Alhamdulilayi rabbil alamin. Ìyẹn tí yan ìmáàmù nìyẹn. Naam ó tún wá dín kó wá bọ́ sí ọ̀rọ̀ àyàn ìmáàmù kan ilé ayé lára báyìí. Báwo ló ṣe wá dín kó wá bọ́ sí ọwọ́ àfàtọ́lẹ́à tó sì jẹ́ pé Ṣọ̀ún ló wá padà ẹ̀túrò wọn àbí tọ̀bán ni wọn as imam tó wá jẹ́ pé lẹ́tà làwọn gbọ́n pé àwọn ẹbí ilé ayé lára gangan wọ́n sọ pé irọ́ ẹni yìí ń ṣe ọmọ inú ilé wa ó wá gba ipò wa ní. Báwo ló ṣe rí gan-an? Alákọ̀ọ́kọ́ mo wọ̀nyí pé bí ẹ ṣe wà yìí yóò ní inú ilé bẹ́ẹ̀ di jáde. Lágbára Ọlọ́run. Ẹ sì ní bàbá. Lágbára Ọlọ́run kọ́nà bá fọ̀rọ̀ kẹ́. Ẹ ní àwọn àbúrò bàbá. Lágbára Ọlọ́run. Ẹ ní àwọn àbúrò bàbá. Ẹ láwọn ẹ̀gbọ́n bàbá. Bẹ́ẹ̀ni. Tí ẹnìkan bá dìde lé ní wípé ẹ kì í ṣọmọ inú ilé yẹn láì jẹ́ pé ẹ ti sọ̀rọ̀
sáwọn ẹ̀gbọ́n bàbá yín àwọn àbúrò bàbá yín tó máa bàbá yín ṣe wò ní dìde. àwọn ní ọ̀bàbá dìde fún mi tán ni ibo ni ẹ ti ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ọ́rẹ́kẹ́ mọ́kẹ́. alhamdulillah masha Allah. alhamdulillah ó ṣe ṣẹlẹ̀ nìyí. ní ọdún 2021. ìdájọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yín sìn ọ̀rọ̀ ìmáàmù tọ́lé alẹ́ ní iṣẹ́ fẹ́ tẹnu bọ̀ dáadáa ẹ já ṣe sùúrù ká gbọ́ o. tí wọ́n fẹ́ yan ìmáàmù. bàbá kan wà nínú ilé wa sáà ń pè ní Ahmad Tijani Ayilara. bàbá yẹn ló bí ìmáàmù Habib sẹ́yìn lórí fún ayé yẹn. olóko bàbá náà. ìmáàmù Habib yẹn òun fún lọ́mọ bíbí inú bàbá tó yẹ kó jẹ ìmáàmù gangan nínú ilé wa. bàbá yẹn ìwọ́fẹ́ káàdì ní Hausa ní Katsina. tí a bá sọ káàdì mo rò pé mo tún káàdì. káàdì ìyá bẹ́ẹ̀ ni. kọ́ọ̀dì ní kí n fẹ́ fi sharia court. of course àwọn adájọ́ nù. alhamdulillah bàbá yẹn ló jẹ́ kọ́ọ̀dì wọn níbẹ̀. Allahu akbar. ní Katsina ìfọ̀ngbọ̀nsọ̀. nígbà tí bàbá yẹn kúrò ní kọ́ọ̀dì ibẹ̀ tán. wọ́n padà fi bàbá yẹn ṣe chief imam Nurudeen society. Allahu akbar. nílùú kan tá à ń pè ní Katsina ní Funtua. Funtua yẹn ó wà lọ́ndà Katsina state. nígbà tó tún yá wọ́n tó mú bàbá yẹn kúrò ní Nurudeen Funtua wọ́n mú fẹ́ lọ sí Kaduna. tí gbogbo ilé ti fi àyà balẹ̀ pé anytime tí fóònù yẹn bá kan ilé wa Ayélára bàbá yẹn ní automatically kò sẹ́ńtà tó lè bá dùn. wọ́n nínú àánú Ọlọ́run tó bá ṣe wọ́n lọ́wọ́ wa ló ṣe máa ń ṣe. bàbá yẹn l'accident kó dẹ̀ kú. Allahu akbar. ọwọ́ àdìtà ǹdọ̀kan lé Ayélára. bàbá ṣọ̀wọ́n àná ọwọ́ ránṣẹ́ sí ìdílé Ayélára pé tọ̀ ìmáàmù ti kà wá o. ká pòdúsì náà. bàbá yẹn wá ń béèrè yẹn ṣọ̀wọ́n àná yẹn pé Ahmada tó wà ní Kaduna ńkọ́. gẹ́gẹ́ bí ẹni tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀. torí pé bàbá yẹn sún àfi ó ti mọ̀ wọ́n jọ ń tó lọ́rọ̀ ìmáàmù yẹn wọ́n jọ ń tó bọ̀ láti lẹ́ni. kódà nígbà tí bàbá ìmáàmù àná bọ́ láti mọ́sífà tó wá jẹ ìmáàmù láti Kaduna ni bàbá yẹn náà ti wálé. bàbá wa Ahmad Tijani yẹn wọ́n tẹ̀lé bàbá yẹn wálé bàbá yẹn gangan ló ṣe wá sí ìjọ náà. Allahu akbar. láàfin. ṣùgbọ́n kí n máa sọ̀rọ̀ yìí ọlọ́run kára àti kí bàbá yẹn kú. nínú ilé wa tẹ̀lé ẹ̀hún yẹn nínú ilé Ayélára ilé ìmọ̀ ni ilé àfáà ni. Masha Allah. bákan náà bá ti jẹ́ ilé àfáà yẹn a tún wá ń jẹ ọba nínú ilé yẹn. ìtàn méjì tọ́wọ́n ti fún wa nìyẹn. à ń jẹ ọba nílùú kan tá à ń pè ní Ìkòyí ilé. Ìkòyí yẹn ló wà là ń pè ní orí local government lọ́yọ̀ state bíi. orí pé bàbá tó ṣẹ̀wálẹ̀ ilé Ayélára yẹn ọmọ ọba ni ní Ìkòyí ilé yẹn. Ṣọ̀ún inú mú fún ilé wa ló mú fún bàbá tó ṣẹ̀wálẹ̀ yẹn wá sí ilé Ayélára ń pè ilé Ayélára lẹ́yìn. bàbá yẹn dẹ̀ bí ọmọ méje ló bí ọkùnrin 6 obìnrin 1 àjùbá yẹn lọ. nínú ilé wa yẹn a wá ní àwọn tó jẹ́ pé àwọn bàbá wọn wá kéwú. bí wọ́n ṣe wá kéwú yẹn ní sẹ́ẹ̀dì tó yẹ kí wọ́n máa lọ sílé wọn wọn ò lọ lé wọn mọ́ ó sì ń kọ́ mọ́ ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà bàbá jẹ́ àfáà àgbà. ṣẹlẹ̀ ìdágbọ́ yìí 39 minutes lélẹ̀ tí mo play but níjọ́ yẹn tájọ́ ń sọ̀rọ̀ ìmọ̀ tó ṣẹlẹ̀ fún yẹn court láàrin bí tó ti court nìyẹn ló dúró sí yẹn màá wá bẹ̀rẹ̀ yìí tá a fi continue padà sí and that happens to be 1 hour and few seconds ẹni gbọ́dọ̀ ṣì dì 1 hour and few bàbá yìí ó gbé láti ilẹ̀ gangan ni a wá ṣàlàyé bí ìmáàmù Tọ́lé àṣẹ wọlé tán fi wá di ìmáàmù ní inú ẹbí Ayélára tán dẹ̀ ń sọ pé wọn ò bìlọ́ǹgì sí ilé Ayélára ọ̀rọ̀ yẹn kẹnu ní 1 hour yẹn ẹ bá lè ṣe sùúrù kẹgbọ́ láti ilẹ̀ kẹgbọ́ láti bẹ̀rẹ̀ délẹ̀ kẹ máa wá jọ́ọ̀jẹ̀ fúnra yín ṣé ìmáàmù Tọ́lé á tọ́ sípò yẹn àbí ò tọ́ sípò yẹn inshallah bismillah. Naam, mo dà pé kọ́ọ̀tù tẹ́lẹ̀. Naam. Bẹ́ẹ̀ni. So méje ni wọ́n ní Ayélára. Bẹ́ẹ̀ni. Bó ṣe jẹ́ nìyẹn. Now without knowing nínú ilé àṣé àwọn tí wọn kì í ṣe ọmọ bíbí inú ilé Ayélára. Bẹ́ẹ̀ni. Àṣé wọ́n ní hidden agenda need lọ́kàn. Wípé tí ìmáàmù bá ti kan lé Ayélára o àwọn àìjá ti sọ́tọ̀ yẹn mọ́ àwọn ọmọ ìdílé yẹn lọ́wọ́. Tó Ọlọ́run. Wàlúwàsì.
so bí ọ̀rọ̀ ṣe ń bọ̀ nìyẹn so ìgbà tó di ayé ìmáàmù àná tí wọ́n decide lọ́dọ̀ àwọn tá à ń pè ní ìmáàmù council lẹ́yìn tí bàbá mi bá ti kúrò tán o tó jálà ìsí o the next house tí ìmáàmù àtàn ní ilé ayélujára so báwọn yẹn ṣe gbọ́ ẹ̀wọ̀n pé nínú ìdílé àwọn ti wà ẹni tó bá jẹ́ ọmọ bíbí inú ilé ayélujára yóò ti mọ̀ pé kò yẹ kí gbogbo nǹkan yóò mú wàhálà kankan lọ́wọ́ àṣàwọn tí wọn kì í ṣe ọmọ bíbí inú ilé yẹn wọ́n ti ní plan B tí wọ́n ń ṣe without the consent of ilé wọ́n ti lọ ń rí ìyẹn yìí nípa ìtọ́lé yìí wọ́n ti lọ ń rí lábẹ́kúta tó wà wọ́n ti lọ ń ṣèpàdé àṣírípadà tún ni o àṣírípadà tún ni nínú ilé bákan náà àwọn tí bàbá wọn kọ́kọ́ jẹ ìmáàmù lálákọ̀ọ́kọ́ ìyẹn bàbá Mahmood yẹn àwọn náà ti ń ríra wọn pé backtrack àwọn nìyẹn àwọn làwọn gbọ́dọ̀ mọ produce ìmáàmù lọ títí láíláí nínú ilé ayélujára yẹn àwọn náà tó di yẹn mú sí àwọn kó ti di méjì báyẹn nínú ọmọ méje tí bàbá Usman ayélujára tó ṣe wákàlẹ̀ yẹn bí ni o àwọn àti pé bàbá àwọn tí ń jẹ́ Mahmood ló ṣe ìmáàmù wọlé ayélujára ló gbé oyè chief ìmáàmù wọlé ayélujára automatically àwọn làwọn nìkan sọ àwọn gbọ́dọ̀ máa jẹ ìmáàmù àwọn mẹ́fà yòókù tó kù àti pé sọ pé àbíkọ́sí àwọn kópèrè kan wà láàrin wọn àwọn márùn yòókù tó ṣẹ́kù àwọn sọ wípé kò sí ìkankan kankan nínú márùn yòókù náà táwọn ní ò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ni of course láti jẹ ìmáàmù bẹ́ẹ̀ni bí ibi tí issue yẹn ti ń generate bọ́ yẹn so ìgbà tí ó wá délẹ̀ tán àwọn nọ́ọ̀nà ayélára tí wọ́n kì í ṣojú lówó ọmọ ayélára gangan wọ́n ní láti lọ àfihàn pé àwọn ọmọ kan sọ pé bàbá àwọn lọ jẹ́ wọ́n wá ju àwọn yẹn sílẹ̀ wọ́n wá lọ ń tan àwọn igun márùn-ún yòókù tó ṣẹ́kù ibi ìtẹ̀nájà gbà ó ti jẹ́ pé àwọn nìkan ni wọ́n máa jẹ ìmáàmù ó ti jẹ́ pé àwọn nìkan wọ́n sọ wọ́n jẹ ìmáàmù sáwà yòókù lẹ́tọ̀ọ́ sí ni iṣẹ́ wọn pé wọ́n fi báyà àwọn yẹn nìyẹn ìgbà tí wọ́n ní kó lọ mú kándídéètì wá láti wọn lé àwọn ìkankan tí bàbá wọn jẹ ìmáàmù yẹn rí tí wọ́n já lákọ̀ọ́kọ́ àwọn dìde pé tọ̀ àwọn làwọn fi ìmáàmù kalẹ̀ àwọn márùn-ún yòókù àwọn mẹ́fà yòókù àwọn sọ wípé gbogbo wa lájọ lẹ́tọ̀ọ́ sí bí wọ́n láì ṣe dé láàrin wọn yẹn ibẹ̀ ni wọ́n ti rí yínúsà tọ́lá ibẹ̀ wọ́n ti rí gbé wọlé àgbọ́yé wọ́n wá pa irọ́ wọ́n ṣe gbé wọlé nìyẹn wọ́n wá pa irọ́ pé ọ̀kan nínú àwọn márùn-ún tó ṣẹ́kù yẹn àbáwọn mẹ́fà tó ṣẹ́kù yẹn ìkan nínú wọn ibẹ̀ ni tọ́lá ti jáde ìgbà táwọn èèyàn mọ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yẹn wọ́n ní láti bá kẹ̀ àgéètì àwọn tó sọ pé bàbá àwọn lọ́jọ́ ìmáàmù yẹn now ìgbà tó sáyà wọ́n sáṣe akadabra láàrin wọn wọ́n sàkadabra àwọn tòun yẹn sọ pé àwọn ò ní gbà wọ́n ti gbé tọ́lá wọ́n ti gbé lọ fún àwọn olóṣèlú nínú ìlú wọ́n ti gbé lọ fún àwọn olówó nínú ìlú so àwọn yẹn ti bá wọn gbà àwọn wo kí orúkọ àwọn wo léèjì ẹ̀ wọ́n ní kó sì yẹ young boy young guy tó sì tó wà fásátàì àwọn ìjẹ́ ọgbà lọ́wọ́ wọn so àwọn wọn á ní nínú ilé wọ́n ní kó ṣe interview fún wọn wọ́n ní wọ́n ṣe interview fún wọn ẹni tó wá jẹ́ mọ́gàjì ìkankan tí ìmọ̀mù tí wọ́n já tí ìmọ̀mù alákọ̀ọ́kọ́ ti jáde ní ayélujára òun wá béèrè lọ́wọ́ wípé bẹ́ẹ̀ bá ṣe sọ pé ẹ̀fẹ́ ká kọjá tàwà nìkan láàrín jẹ́ mọ́ ọmọ tẹ́ tó wáyé ìta ni bàbá rẹ̀ ibo ló ti jáde ẹ̀sọ́ wọ́n ká dàgbà lórí rẹ̀ nígbà yẹn wọ́n lu agbára lórí wọn wọ́n lu agbára lórí wọn débi pé wọ́n ti lọ sí Ògbómọ̀ṣọ́ Muslim Council wọ́n ti ra àwọn náà tó wà bẹ́ẹ̀ fún jínú sàdá yẹn bàbá sọ̀rọ̀ ń nígbà yẹn tó jẹ́ kábíyèsí nígbà yẹn bàbá yẹn ti dàgbà débi pé bàbá yẹn ẹ̀mí ẹ̀ lè lọ láàrin ọjọ́ mẹ́ta tí ò ní mí létà tó máa fi wáyẹ̀ kalẹ̀ fún bí ọ̀sẹ̀ kan bàbá yóò kàn tó come alive bàbá yóò lè ṣètò kankan mọ́ nínú ìlú because ọlọ́jọ́ ti dé nígbà yẹn wọ́n wá lọ àwọn olówó àwọn gbogbo wọ́n wá lọ bá ìyàwó bàbá yẹn tó jẹ́ olórí bàbá sọ̀rọ̀ yẹn nígbà náà lọ wọ́n wá fún ìyàwó bàbá yẹn wọ́n fún olówó wọ́n ṣe everything fún bàbá yẹn pé ṣàmù pé ẹni tó náà sí yẹn tó close mọ́ yẹn náà ìyàwó yẹn so wọ́n sá sí yẹn wọ́n wá ṣe ìsọ́tìwé débi pé àwọn ìkankan tí wọ́n bínú yẹn wọ́n láti máa sọ pé kí wọ́n má jẹ́ kí wọ́n rí àfẹ́dé kí wọ́n má jẹ́ kí wọ́n ní àṣẹ sí ọba yẹn débi pé wọ́n fi dàrú
débi tó ń sọ fún àwọn òfin dàrú. Wọ́n wá tó dá ọgbọ́n kan wá ní kọ̀ ọ́dá o, àwọn ó ṣe interview fún wọn ní Central Mosque. Interview mímọ̀. Léyìí tí ò fẹlẹ̀, léyìí tí kò fẹlẹ̀ rí, wọn ò ṣe interview fún ìmọ̀ kankan rí. Ẹni tí ilé bá ti ń wá, òun náà ni. Wọ́n ti lọ pé àwọn èèyàn, wọ́n ti lọ mobilize àwọn èèyàn wá, wọ́n ṣe gbogbo ẹ̀, especially àwọn Sálàfí. Wọ́n invite àwọn aráàlú kejì, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n ti invite àwọn èèyàn táwọn èèyàn ti pọ̀ dáadáa. Níbi wọ́n ti wọ́n ṣe interview fún wọn. Wọ́n wá béèrè nínú interview wọn ní pé ó ní kálukú ọmọ sọ ìkan tó ti jáde nílẹ̀ ayára. Ṣé àwọn ibi tọ́lá ṣe àwọn pé kò rí ìkan kankan tó fẹ́ sọ? Báwo àwọn yòókù define lineage wọn, trend wọn tó fi kan bàbá tó ṣẹ̀ wá kalẹ̀? Kí ló dé tí wò rí tí ẹ̀ define tó sọ? Àdéhùn ọ̀gbìn wọn sáni, wọ́n sáfilẹ̀. Wọ́n sá conduct interview yẹn fún wa. Ibẹ̀ ni àwọn tí wọ́n bínú yẹn ní ilé ayára yẹn, ibẹ̀ ni wọ́n ti gba àfin lọ. Pẹ̀lú protest letter. Ìgbà tí wọ́n dé àfin, wọ́n ní láti sọ fún tó tí wọ́n bá fẹ́ rí ṣọ̀hún, wọ́n ní láti mú $1 million wá. Wọ́n tó ní àṣẹ sọ́dọ̀ sọ̀hún. Àwọn táyà ń sọ yìí, ìlú kò sí tí ìbá fẹ́ rọ́bà dandan kí wọ́n sanwó kí wọ́n tó rọ́bà láì dìbò pẹ́sidẹ́ntì. Wọ́n di price wọn, wò jẹ́ kó ní àṣẹ sọ́ba látàrí wọn mú wá. Ẹ wá mọ̀ tí wọ́n ṣe. Lẹ́tà tí wọ́n kọ yẹn, wọ́n kọ́pì ẹnìkan tá à ń pè ní Parakoyi. Parakoyi yẹn ní hierarchy òun ló nẹ́ẹ̀sì sí fífi mọ́. Wọ́n kọ́pì àwọn Muslim Council. Wọ́n kọ́pì àwọn ààrẹ àwọn Special Committee on Islamic Affairs. Ṣùgbọ́n wọn ò jẹ́ kí wọ́n ní access. Wọ́n jẹ́ kó fly. Sí bàbá Ṣọ̀ún yẹn rárá. Wọ́n jẹ́ kí lẹ́tà yẹn fly rárá. Àtọ̀. Wọ́n wá gbé ìgbà tó wáyá wọ́n á gbé tọ́lí àwọn wá gbé lọ fún bàbá Ṣọ̀ún yẹn láàfin. Bàbá Ṣọ̀ún yẹn bó ṣe fojú kan tọ́lá àti sọ́mọ́ tẹ́ ẹni ẹgbẹ́ jẹ́ ìwọ́n mú ní. Ilé yóò lè jẹ́ ìwọ́n mú. Mufasiru ńkọ́. Etí bàbá Ṣọ̀ún tẹnu mọ́ nìyẹn. Bí ìdájí pé Parakoyi tó nẹ́ẹ̀sì ìmọ̀ nìyẹn, àwọn ẹnìkan tàbí ní Ìjìdé tí wọ́n jẹ́ ológun nínú ìlú. Wọ́n ti ra bàbá yẹn náà. Bàbá yẹn wọ́n sọ pé ẹni tó gbogbo oríkèé ta fíìmù, bàbá Ṣọ̀ún yẹn wọ́n sọ wípé lágbájá ńkọ́. Automatically bàbá Ṣọ̀ún yẹn kò wà proof tọ́lá. Kọjọ́ kí nǹkan sáà ti ṣe òṣèlú ara wọn bẹ̀ yẹn. Ni wọ́n fi wá install tọ́lá ìpé kò di imam l'Ógbómọ̀ṣọ́. Tọ́tọ́ ọlọ́run. So bí wọ́n ṣe wá install ẹ̀ bó ṣe di imam l'Ógbómọ̀ṣọ́ yẹn, bàbá yẹn ò lò ju 21 days lọ lẹ́yìn ìgbà tó install ẹ̀ tán ni bàbá yẹn kú. Allahu Akbar. Inú ilé ò fẹ́ tù. Àwọn tí wọ́n fi ń jajà ẹ́ sọ fáwọn òní gbàṣẹ́ tí wọn ò bá lè sọ bàbá ọmọ yìí. Tí wọn ò bá lè sọ bàbá rẹ̀, ó lè sọ ìkankan tó ti jáde méjèèjì tó délé ayára. Ọjọ́ agídí kọjọ kan wọ́n tàbí fọ́ọ̀sẹ̀ tó tàbí ṣe tí wọ́n ṣe. Wọ́n ṣe lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ wọ́n kan sáà ń rọ́fẹ́ mọ́ bẹ́ẹ̀. Ìgbà tó wá di ọjọ́ tí wọ́n tọ̀ bá rẹ̀. On 19 November 19, 2021. Àwọn station tàbí àǹtẹ̀ ní Agility FM. Branch BCS ní Broadcasting Corporation of Oyo State. Wọ́n ní FM kan tí wọ́n dálẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Wọ́n wá sí ìfáìtì èyí pé ọwá grant interview ìjọ tí wọ́n tọ̀ bá rẹ̀. Through the course of interview tí wọ́n ṣe fún un. Ibẹ̀ làṣírí ti wá tú. Àwọn béèrè pé báwo ló ṣe rí létí mọ́ ilé ayé l'Ógbómọ̀ṣọ́. Ọwá sọ̀tàn, ọwá dárúkọ ìkangun tó ti jáde, ibi ìkangun báyìí lòun ti jáde. Ìkangun tó wà lòun ti jáde yẹn, gbogbo information tó sọ pátápátá àwọn òṣèré nílé kankan yẹn rárá tọ̀. Ibẹ̀ lójú àwọn tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ti parọ́ fún tẹ̀lé ibẹ̀ lójú táwọn náà ti wáyà pé ọmọ yìí ṣe ra wa. Bó ní kálukú ṣe bẹ̀rẹ̀ sí backout nìyẹn. Ní kankan yẹn tó lọ sí ara rẹ̀ mọ́. Àwọn 5 ni wọ́n wà ní kankan yẹn. Ó ní àwọn 3 ló wà bẹ́ẹ̀. Òun ní àwọn 3 ló wà bẹ́ẹ̀. Nínú àwọn 3 tó wá pé ọwá mú bàbá rẹ̀ ó kìbọ̀ àníyẹn. Bàbá rẹ̀ ló kìbọ̀ yẹn kò sẹ́nì kankan tó ṣe ń jẹ́ bẹ̀rẹ̀ rárá tọ̀. Bàbá rẹ̀ kò sẹ́nì kankan tó ń jẹ́ bẹ̀rẹ̀ rárá tọ̀. Nínú kangun yẹn, nínú àwọn èèyàn márùn-ún yẹn. Nínú kangun yẹn, ibẹ̀ làṣírí yẹn ti tú. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ó lọ sí local government origin. Local government education rẹ̀ yóò mọ̀ nípa ìdájá.
ilé ayélujára méjì ló wà ní Ògbómọ̀ṣọ́. ọ̀kan náà làwọn méjì o. a ní kan ní òkè àgbẹ̀dẹ. a ní kan ní ìsàlẹ̀ àfàn. ìwọ tó bá jẹ́ ọmọ ilé ayélujára òkè àgbẹ̀dẹ o ò lè kílèmù ilé ayélujára ní ìsàlẹ̀ àfàn o. because ní nǹkan ní local government level different words ni wọ́n jọ wà òwe ṣe ibi tó súnmọ́ ara wọn rárá tọ̀. ìwọ tó bá jẹ́ ọmọ ilé ayélujára ní ìsàlẹ̀ àfàn o ò lè kílèmù ilé ayélujára òkè àgbẹ̀dẹ. torí pé ní ìdíkà sọ pé ayélujára pín sí yẹn èyí tó wà ní òkè àgbẹ̀dẹ yẹn òun ni òun gangan nípìnlẹ̀ ní ṣọ́ọ̀ṣì ayélujára Ògbómọ̀ṣọ́. ilé ayélujára ní ìsàlẹ̀ àfọ̀n extension ilé ayélujára òkè àgbẹ̀dẹ ni. ṣùgbọ́n oníkálukú ti dá dúró kì í sọ̀rọ̀ 100 years kì í sọ̀rọ̀ 150 years. ṣùgbọ́n àjọ ń ṣe meeting papọ̀ ni. àjọ máa ń ṣe meeting ilé ayélujára papọ̀ ní méjèèjì tẹ̀ wọ̀nyẹn. ṣùgbọ́n èmi tí mo sọ̀rọ̀ yìí sì táwọn ọ̀gá ayélujára ni oníkálukú ló béèrè ayélujára àti ìbò ìwọ̀n ṣé tòkè ní àbí tìsàlẹ̀. so ẹni tó wájá tókè máa tòkè ìbéèrè tí mo sọ̀rọ̀ yìí sì ọmọ ayélujára òkè àgbẹ̀dẹ lèmi. àdèmí ayélujára ìsàlẹ̀ àfọ̀n náà. so nínú méjì yẹn méjì táwọn sọ pé ayélujára jẹ́ yẹn mẹ́rin ló wà ní àgbẹ̀dẹ. mẹ́ta wà ní ìsàlẹ̀ àfọ̀n. nínú local government origin tó wà lọ ṣe ó lọ sí pé ọmọ ilé ayélujára lókè àgbẹ̀dẹ lòun tó gbé kàkínú. ìgbà tó lọ conduct interview ní ajírété ọmọ ilé ayélujára ìsàlẹ̀ àfọ̀n lòun. ó di méjì báyìí. ìbẹ̀rẹ̀ àwọn tí ń jẹ́ ti ọ̀rọ̀ gbà tó wá yá wọ́n wá ń invite sínú ilé bó ṣe wá ní pé ọkàn mọ̀ ti fún ní ìsàlẹ̀ àfọ̀n yẹn ọwọ́ tó gbé àìlọ sí ayélujára lókè àgbẹ̀dẹ yẹn padà. wọ́n wá sọ fún wípé ilé ayélujára lókè àgbẹ̀dẹ tó gbé rẹ̀ wá ká ní bàbá rẹ̀. ibi tí wọ́n lọ júwe àwọn ìwé yìí ṣe ayélujára wọn kì í ṣe ayélujára. wọn ò ní ẹni lè kankan pẹ̀lú ayélujára mẹ́rin tó wà lókè àgbẹ̀dẹ. bó ṣe tó wá rí pé ọkùnrin fún bẹ̀yẹn ọkàn tó gbéra rẹ̀ padà sí ìsàlẹ̀ àfọ̀n ni. ló bá tún ibi tó wọ́n tó tán wọ́n ni. ni wọ́n bá tún pa á tàn pé ibi tó lọ tán wọ́n yìí àwọn tó wà ní yìí àti ìjìbò lọ́sùn state. ìní wọ́n ti gbé ayélujára. bó ṣe tó rí pé wọ́n tó pa á tàn báyìí ọkàn tó gbéra rẹ̀ lọ sí òmìnir. tó bí wọ́n tó wá ń sáà káàkiri yẹn ibẹ̀ ni ilé ti wá discover pé automatically ọmọ yìí kì í sọmọ wa. so gbogbo àwọn àgbàlagbà tó wà ní north everything wọ́n ti ní pé òpùrọ̀ lọmọ yìí. bá ṣe ṣètú nìyẹn. kódà ní ìpìlẹ̀ yìí tí mò ń bá ní sọ̀rọ̀ yìí èmi náà wọ́n wá kírun lọ́dọ̀ rẹ̀ wọ́n wá kírun lẹ́yìn ẹ̀ ní every Friday. Ògbómọ̀ṣọ́ ni mo kọ́ ilé sí tíyàwó àtàwọn ọmọ wa. ṣùgbọ́n Ìbàdàn ni mo ti ń ṣiṣẹ́ ní gọ́ọ̀mẹ̀ntì secretariat ní Agodi nìbàdàn. àfihàn yìí pé wọ́n sàkọ́kọ́ ọmọ ayélujára ni ilé wa lọ́kàn àwọn kírun lẹ́yìn until ìgbà tó wà ní 2022 sọ̀rọ̀ pé 2021 inú dùn yìí ìgbà tó di 2022 àwọn kọ́mítì ilé ayélujára tí wọ́n wà ní diaspora wọ́n wá ní àwọn delegates kan wá láti north wípé kí wọ́n wá sí 2 days lórí ọ̀rọ̀ rẹ̀ ìgbà tí wọ́n dé èmi náà wà ní Ògbómọ̀ṣọ́ táìmù yẹn wọ́n bá yàn mí pé wọ́n yàn mí gangan personally pé kí n jẹ́ akọ̀wé fún wọn. on 27 October and then on 26 October 26 October 2022 yẹn kọ́ bọ́ síjọ́ Wednesday 27 bọ́ síjọ́ Thursday 28 bọ́ síjọ́ Friday ibi ìdúródì báyìí tí wọ́n wá ń ṣe wọ́n wá ń pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ìkẹ́kọ̀ọ́ tí wọ́n gbà yẹn àwọn ni wọ́n kọ́kọ́ invite wọ́n invite ẹni tí wọ́n jẹ́ alága lé àwọn tó wá yẹ wá ti question sí alága lé pé ǹjẹ́ ẹ mọ ọmọ yìí rí bàbá yìí láti disclose níbẹ̀ ni pé àwọn ọmọ rí o lágbájá báyìí inú bí wá o lágbájá yẹn tí wọ́n á ní ó gbé wá yẹn òun lè sọmọ ilé ayélujára bàbá rẹ̀ wá kí wọ́n ilé ayélujára ni o ọ̀dọ̀ àwọn bàbá ti tèmi gangan bàbá tó bí bàbá mi ọ̀dọ̀ wọn ló ti wá kí wọ́n ní bàbá rẹ̀ ibẹ̀ làwọn àṣírí yẹn ti ń tú. ìgbà tó di on 27 ní ti bá ṣe yẹn ṣe ní ilé ayélujára lókè àgbẹ̀dẹ ìgbà tó di on 27 wọ́n gbé mítìn yẹn padà sí ilé ayélujára nísàlẹ̀ àfàn wọ́n tún interrogate àwọn tó wà ń bẹ̀ ibẹ̀ wọ́n tún ti sọ báyìí pé àwọn àṣírí kan tó tún jáde níbẹ̀ yẹn náà débi pé tọ́ yá ń dọ̀bálẹ̀ báyìí ń dọ̀bálẹ̀ ike fún wọn dákun torí Ọlọ́run 22 ni wọ́n sọ yẹn o. wọ́n dákun torí Ọlọ́run wọ́n tó àṣírí àwọn síta ní àbíkí.
exactly. Àwọn sì sí pé kọ́ dárúkọ bàbá rẹ̀ kó sì dárúkọ kan tó ti jáde. Àbí. So ibi táwọn àṣírí yẹn sáà ti tún yẹn. Tọ́tọ́ ọlọ́run. Meanwhile, as at that time, Ṣọ̀ún ò sí lórí oyè mọ́. Ṣọ̀ún ti kú, wọn ò sí àpọ́ǹtì náà ní, wọn ò sí àpọ́ǹtì Ṣọ̀ún ní. Bẹ́ẹ̀ni. So ibi àṣírí ti tún yẹn. Débi wípé àwọn èèyàn wa tí wọ́n wá láti north nígbà yẹn, àwọn olówó yẹn ní láti máa wá wọn káàkiri pé káwọn fún wọn lówó sódà kó fi yẹ lọ́wọ́. So òun kì í yẹn ṣe. Wọ́n ṣe fáwọn kálá ni wọ́n táwọn dákẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n padà dé ìlú wọn náà àṣírí yẹn padà tú. Lẹ́yìn eléyìí ní that 2022 yẹn àwọn special committee on Islamic affairs àtàwọn olóyè láàfin wọ́n tún sọ́mọ̀ another meeting ní ọjà gbọ́n sẹ́tà mọ̀fin yẹn ibẹ̀ ni wọ́n ti ní kí wọ́n lọ gbé Kùránì wá kó ní kálukú wa máa búra àwọn tí yóò sàkó wá tí ó wù pé wọ́n sọ̀pọ̀tì òun ìgbà tó sọ̀rọ̀ Kùránì wọ́n ká gbọ́n láwọn ìlú búra pẹ̀lú Kùránì ọmọlọ́mọ kan wà ní ìbáyé àwọn jẹ́ bá ṣe ní ẹ̀ṣẹ̀ ń tún nìyẹn o. But as at that time, kò bọ́ sórí social media. Ṣé àwọn pé social media ló tẹ̀ jẹ́ káwọn èèyàn gbọ́ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ sí? Bẹ́ẹ̀ni. From the onset ló ti ní problem nínú ilé ayélujára yẹn. But alhamdulilayi fún ara rẹ̀ náà ló wá bọ́ gbà tó ní pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ di wàhálà mú lọ́wọ́ tán ló wá bọ́ sórí social media. Tí wọ́n fi ń bá ìsínpàtì àwọn èèyàn pé káwọn wá wù. Social media sympathy ni bẹ́ẹ̀ni. So wọ́n ti wá ra àwọn bloggers. Tí wọ́n fún lórí pé kọ́ mọ promote ẹ̀ nípa ọmọdé ayélujára sáà ni. Ìgbà tó di 2023 ọ̀rọ̀ yẹn lé gan tí àwọn tó jẹ́ pé àwọn tó ń jí afọbajẹ tí àwọn náà ti lọ ṣèwádìí lábẹ́nú wọ́n gbé ọ̀pá àṣẹ ìlú wọ́n gbé lọ káàkiri wọ́n padà get information yìí pé kò ní blood link kankan pẹ̀lú wa nínú ilé ayélujára. Ìgbà káàkiri yẹn wá tú the next wá sí ní pé àwọn olóyè kan ti ní pé ọgbà kọ́ọ̀tù lọ wípé àwọn afọbajẹ yẹn wọn láti àti yọ òun ṣọwọ́n ti dìgbà yẹn o ẹni tó dẹ̀ hẹ́ẹ̀dì àwọn afọbajẹ Christian òun ìlọ́ba táàgì ẹ̀mọ́ nípa Christian ni o àwọn Christian ni o wọ́n fẹ́ yọ òun tó ń jẹ́ mùsùlùmí ní ìmọ̀ mùsùlùmí ò dẹ̀ gbọ́rú ẹ̀ ṣé ọmọ fẹ́ tó wá ti ń gbọ́ ẹ̀mọ̀ wípé ẹ̀mọ̀ wípé tẹ́lẹ̀ wá ń gbọ́ ẹ̀mọ̀ wípé á mùsùlùmí yẹn la máa fẹ́ sọ́pọ́ọ̀tì what a manipulation at the end of the day ó padà lọ bẹ̀bẹ̀ o ipò òun withdraw court case yẹn àwọn olóyè yẹn ní àwọn ò ní gbà pé báwọn ti gba lọ́yà àwọn ti everything ó padà san 1.5 million fáwọn olóyè yẹn kó tó withdraw case yẹn. So bó ṣe wá sọ kọ̀ wá sọ kankan fáwọn yẹn kó òun withdraw case òun ṣe kí nìkan ìgbà tó lọ́jọ́ Jímọ̀ kan àwọn bàbá tí ó gbà yẹn àwọn ti lọ káàkiri àwọn ìlú ti ń léṣe sí wọn pé àdẹ́mìkì nǹkan káwà jọ yìí. Àwọn bàbá yẹn bá lọ sí Central Mosque lọ́jà gbó wọ́n ti fojú kan àwọn bàbá yẹn ní Central Mosque lọ́jà gbó báyìí bí wọ́n ti bẹ̀rẹ̀ sí lu àwọn bàbá yẹn ni. Ṣé ibi tán bọ́lọ̀ dé yẹn wọn náà bàbá yẹn lọ sí Central Mosque ọjọ́ gbó wọ́n lè bẹ̀rẹ̀ sí lu àwọn bàbá yẹn evidence yẹn lédè. Bàbá àgbàlagbà tó jẹ́ mẹ́gàjí ní òdìdí máa mú family yẹn wọ́n nínú bàbá yẹn àtàwọn márùn-ún nìkan bàbá yẹn wọ́n jẹ́ àwọn mẹ́fà. Tọ́tọ́ lọ. Wọ́n tẹ̀ kò sí tẹ́ bá rí fídíò yẹn kódà mo lè sẹ́ni fídíò yẹn sí kò sí bẹ́ẹ̀ ṣe tí ẹ kò ní kí ẹ ní sunkún. Allahu Akbar. Ṣé àgbàlagbà ni ó ṣe báyìí?
bọ́ọ̀lù ṣe escalate bọ̀ bó ṣe escalate bọ̀ nìyẹn. bí wọ́n ti wá ní àwọn bàbá yẹn tó ṣe mọ̀ pé the next thing tó ṣẹlẹ̀ gbọ́ngàn dé police station báyìí wọ́n transfer kéṣì àwọn bàbá yẹn ní ọjọ́ yẹn gẹ́gẹ́ wọ́n transfer lọ sí Ìbàdàn. bí wọ́n ti wá ní àwọn bàbá yẹn ṣe mọ̀ pé yóò ṣàtọ́lé àìsàn ó bẹ̀rẹ̀ sí rẹ́rìn lórí tó ṣe nígbà ní tó ṣe nígbà níjọ Friday yẹn. ta ni ó di ọmọ inú ilé tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ inú ilé ni ọtún wọn mọ̀ ní àwọn bàbá àgbàlagbà nínú ilé tó sì máa rẹ́rìn. ó dàbí ìjọ yẹn kò sí nǹkan kan tó kọ́sẹ̀ láti fi nígbà ní ẹ̀ka lè kẹ́rin ogun nígbà ní ẹ̀kọ́ mọ̀ sí program yẹn lọ tó bá jẹ́ pé wọn tó bá jẹ́ dákàlà nínú yáyára ni. kò dá wọn dúró. eyín rẹ́rìn ni ó tún wá dijọ́ kejì ó tún lọ sí Ìbàdàn wọ́n tún lọ competition against àwọn bàbá yẹn. débi pé ó tún wá kó àwọn kan láwọn tá a sọ pé náà àyílára ni wọ́n ń pé kí wọ́n dínà bàbá yẹn tó bàbá yẹn sọmọlẹ̀ àyílára. wọ́n sílẹ̀ dijọ́ kejì tí wọ́n kọ́ àwọn bàbá yẹn Ìbàdàn. Without any trial, wọ́n ti àwọn bàbá yẹn mọ́lé for complete 9 days. Tí wọ́n kó wọn lọ sí prison lágbègbè Ìbàdàn. Bàbá tí wọ́n nà yẹn àgbàfà ni bàbá yẹn ò jẹun fún ibi ọjọ́ 9. Bàbá yẹn mọ́lé. Bàbá yẹn ní kàkà. Wàláhì ẹ̀mí àwọn yà lórí ọ̀rọ̀ yìí ni wọ́n nígbà. Bàbá tí wọ́n jáde kúrò ní prison service, wọ́n tàbí wọn sí court. Náà bàbá yẹn. Ṣé ẹ̀nà ibi tó lé àtàwọn tí wọ́n tó wá competition sí wọn wọn ò yọjú sí court fún 22 months. ìgbà tí wọ́n padà rí ẹnì kankan lórí èsì yẹn mọ́ ní court padà trash out because ẹ̀ bí wọ́n kàn lọ fọwọ́ ọlá bí wọ́n kàn fọwọ́ ọwọ́ kìíní fi bá àwọn bàbá yẹn nìyẹn lè. Exactly wọ́n wá sọ fún àwọn bàbá yẹn pé kí wọ́n sáyẹn ọ̀dà tètè pé àwọn ò ní datọ́lé aláàmú mọ́ àwọn bàbá yẹn kò sí nǹkan tọ́jọ́ àwọn ẹni kò sí nǹkan tó jọ lẹ́yìn ọ̀rẹ́yìn táwọn bàbá yẹn tó dé àwọn League of Imam and Alphas ló gbọ́n ṣọ àwọn náà wọ́n tó wá invite all the stakeholders wọ́n invite bí ayélujára àwọn bàbá yẹn jáde wọ́n lọ sí ọ́fíìsì àwọn League of Imam and Alphas wọ́n gbé kọ́ra wọ́n ṣàlùwàlá wọ́n ní kí wọ́n búra pé yóò ṣe ìsọ̀mọ́nú ayélujára sẹ̀ wọ́n wá invite yín náà wípé kó lọ yọjú kọ́ wá sí báwọn bàbá yẹn ṣe àwọn àkókò lè dé bẹ́ẹ̀ lílọ tí ò wá lọ bàtà wá dúró di nẹ́ẹ̀sì tó máa ṣẹlẹ̀ ní pé wọ́n kàn dìbò àwọn ọlọ́pàá wá bá wọn ní League of Imam pé orí náà wọ́n stop wọn tí wọ́n ṣe wọn gbọ́dọ̀ sí má. bí kèsì ṣe wọ́n yẹn táwọn ṣe wá kọ recommendation letter ti wọn sí àwọn afọbajẹ ìlú yẹn pé nǹkan báyìí làwọn ṣe o League of Imam àti àfàlàwọ̀ àwọn anything tó bá jọ mọ́ ọ̀rọ̀ Islam dandan ni káwọn dá sí ṣùgbọ́n ní táwọn discover nìyí. àwọn special committee on Islamic affairs àwọn náà ṣe the same thing bí tọ́lé ayé náà kò ní ṣe nìyẹn o. kò tó yọjú náà. ṣé àwọn ìpè kábíyèsí yẹn ọba yìí ò tí ì dórí àlefa yẹn rárá nígbà yẹn. láàrin àwọn olóyè àtàwọn àfáà ló ṣe ṣẹlẹ̀ àtàwọn bàbá ilé ayé lára. bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn àwọn tí kò dà sí dá sí. so the next one máa ṣẹlẹ̀ ní pé along that line ìní ọba jíjẹ ìlú kan. kó tó di pé president ọba yìí ó sì match àsọba. bàbá tó jẹ Ṣọ̀ún yìí bàbá yóò bá ti di Ṣọ̀ún o. because níbi wọ́n ti ń jẹ oyè ní Ṣọ̀ún ruling houses yẹn Muslim dominated houses ní. yìí ló sábà gbéra ló bá lọ sí ṣẹ́fẹ́ bá lọ sọ fún gọ́ọ̀mù Mákindé pé tọ́ Muslim tí ọba ló fún ọ̀sán o. wọ́n ní Muslim ò lè. Mùsùlùmí ló gbọ́dọ̀ di ọba o. ọ̀nà sọ fún gọ́fúnà tó jẹ́ Christian wípé lóògùn ọ̀ṣọ́ o dandan Mùsùlùmí ló gbọ́dọ̀ di ọba o. ẹ sí nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ìyẹn ìgbà tí ìyẹn sọ máa lé ẹsẹ̀. àbí. ọkà mọ́wọ́ Mùsùlùmí ló gbọ́dọ̀ di ọba ó sì ọ̀hún. bó ṣe ní pé bàbá yẹn sì máa jì ṣé àti bàbá yẹn gan kò fi ẹ̀fẹ́ contest rárá fún ọba. àwọn chances yìí ló sàyẹn sọ ìlú bàbá yẹn tó ṣe sọ pé òun náà ní tẹ̀sí láti jọba yẹn. àtúntò sì lẹ́tọ̀ọ́ sí. ó sì lẹ́tọ̀ọ́ sí ọmọ nílé ni. bẹ́ẹ̀ bí bàbá yẹn ṣe ìmáàjì nìyẹn. bàbá yẹn wá ìmáàjì tán ó sì tó fà ọmọ ra every Friday wọ́n gbọ́dọ̀ lọ sí àdúrà ní ààfin ọba yẹn. every Friday dandan mùsùlùmí ní ibi tá a ti máa ń ṣàdúrà níbẹ̀. àyè tí wàá mẹ́. bẹ́ẹ̀ ni ọ̀n lọ́bẹ̀ ọ̀n sábà ọ̀ṣẹ́ bíbí. ìtì yẹn ti tó mú nínú ilé ayélujára ìtì yẹn mú ṣáà pé nípìnlẹ̀ bó ṣe di ìmáàmù yẹn gbàrà ilé ti tọ́jú special place kan fún wọn wípé ibi tó ti máa gba àwọn àlejò tó bá wá ìmáàmù wá gẹ́gẹ́ bí inú ilé ìmáàmù.
nínú bí wọ́n fún yẹn ó ń kọ́ńpé yìí pé ara ni òun nínú bẹ́ẹ̀. nígbà tí ìgbà tí àwọn kan wọ́n máa dáwọn táwọn nínú bẹ́ẹ̀. àwọn bàbá wa tí wọ́n ti sùn tí wọ́n ti kú. àsọsọ tó kìí ṣe ẹ̀jẹ̀ inú ilé ayé lára wọn ò fi lọ́rùn kalẹ̀. ní wọ́n ń sáré ọ́fíìsì kò sí ìmọ̀ọ́mù kankan tó ní ọ́fíìsì ìlú Ògbómọ̀ṣọ́. inú ilé anywhere inú ilé wọn ní ọ́fíìsì wọn máa ń wà especially family house. kódà tí wọ́n bá kọ́ ilé tó jẹ́ personal house wọn ẹ̀ lè lọ bá wọn bẹ̀ wò àti ẹ bá mọ̀ wọn ṣùgbọ́n family house wọn ti máa ń entertain ẹni àlejò ẹni bọ̀dọ̀ wá fẹ́ wá tí ó wà. irú bàbá Ìmáàmù Ìbàdàn èmi tí mo sọ ìlú ti dọ́dọ̀ wọn inú ilé wọn ní kí orúkọ ìlú ẹ̀mí ibẹ̀ wọ́n ti ń entertain wọ́n ti ń gbàlejò. despite the fact pé bàbá yẹn náà ní personal house ọkọ ọba sàtàrí ṣe gbogbo ẹ̀ ó tún jẹ́ àwọn central commission islamic affairs wọ́n padà bá gẹ́ẹ̀tì wọ́n padà kọ́ ọ́fíìsì fún nínú central mosque yẹn ibẹ̀ yẹn ló ti wá comfortable ilé ìwẹ̀ wà bẹ́ẹ̀ kitchen wà bẹ́ẹ̀ bedroom wà bẹ́ẹ̀ bedroom wà bẹ́ẹ̀ nínú ọ́fíìsì yẹn wọ́n fọ́ níṣẹ́ fún wọn ó ka gba bí ọba so wọ́n ṣàṣìwà bẹ́ẹ̀ ni ibẹ̀ wá pè báyìí wọ́n ti kú ní tọ́lọ tí wọ́n fún ilé tọ́lọ rẹ́ǹtì tẹ́ nìkan fún ní ibìkan straight yóò máa gba ọ́fíìsì lọ ní everybody bá fẹ́ẹ́ rí ní ọ́fíìsì ẹlẹ́tì lọ́ba ó bẹ̀rẹ̀ sí boycott ibi tí ìdílé fún yẹn. ìwà wọn dé sí ibìkan tí wọ́n á di pé àwọn àfáàlú náà ti rí pé lóòótọ́ wọn yóò sọ wọn láyé rárá kí ní ẹgbẹ́ sí hip hop àwọn tí wọ́n ti ń ṣẹlẹ̀ gangan fún rárá rẹ̀ ó wá lọ sọ́dọ̀ kábíyèsí tuntun yìí ó wá ń sọ fún kábíyèsí pé tọ̀ àwọn ará ilé òun wọ́n fẹ́ yóò nílé wọn ní kinní kan ọ̀tá kò kìjẹ́ṣà local government authority yẹn iná ló gbé fún bàbá sáyọ̀ wá ní káàyọ̀ ọmọdé ni ọlọ́tọ̀ o bàbá sáà dálé síbẹ̀ ìgbà tó di jọ́ kejì àwọn òmò kó ti lọ ìdílé kọ̀ọ̀kan lọ kí kábíyèsí tuntun wọn lọ kí kábíyèsí tuntun fẹ́ẹ̀ dé bí ìdílé tiwa náà ṣe lọ sáàfin nìyẹn ìgbà fẹ́ wá àbálọ kí kábíyèsí yẹn ìgbà bá kí kábíyèsí tán làwọn sọ fún kábíyèsí pé tọ̀ ó lè ti wọlé wa nínú ilé ayé lára o bàbá yẹn wá ní olùbò àlólè tí bàbá yẹn wá ní àtọ́wá ìbò lọ́wọ́ nílé ní ẹ lọ sí police station kẹ́ ẹ lọ rìpọ́tì ibẹ̀ làwọn ti sọ wípé olè tọ́jà wá kì í ṣe ọ̀rọ̀ olè police station ọba kẹ́ ẹ wá jẹ́ l'Ógbómọ̀ṣọ́ ọba gbogbo òlú ni yín tí ọba sí ti ń jẹ́ ilé l'Ógbómọ̀ṣọ́ ẹ lè jẹ́ ọba o torí ẹjọba lórí gbogbo lékí l'Ógbómọ̀ṣọ́ ni láṣẹ wá nàrí ti ń tọ́sẹ̀lẹ̀ sí wa. bàbá yẹn wá sọ fún wa pé wọ́n ti ṣẹ̀ṣẹ̀ wá sọ́dọ̀ àwọn kò tí tó ọjọ́ márùn-ún o tó fa àwọn kankan hàn wọn táwọn sọ pé kódà 99% tó ti ní o ọmọdé náà lóòótọ́ àmọ́ ẹ̀yin ìdílé lẹ́wà yìí ìdílé náà sọpọ̀ lọ yìí bàbá tó jẹ́ bá lé lọ ọ jẹ́ the headless person nínú ilé àjọlọ sí ní àjọlọ bá bàbá ni o lórí ẹbí ẹni tó jẹ́ alága lé lórí ẹbí ẹni tó jẹ́ alága lé ẹni tó jẹ́ akọ̀wé lé everybody àtọkùnrin àtọkùnrin lálọ́ ọ̀rẹ́ àwọn ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó sọ àwọn lọ́wọ́ o ṣùgbọ́n nǹkan táwọn ó ṣe wípé àwọn ránṣẹ́ sí àwọn fún yín déètì bẹ́ẹ̀ wá sí ààfin yìí àtolórí ilé àti gbogbo ẹ̀ ẹ̀yìn èèyàn mẹ́fà láti ìkan tó ti ń yìí gbàtẹ́ ní méje ní obìnrin ló sì kéde ní mẹ́fà ní obìnrin sì kéde torí náà ẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan láti gan kọ̀ọ̀kan nínú ilé yẹn àwọn fún yín déètì tẹ́wà àwọn ránṣẹ́ sí òun náà kóun náà mú èèyàn mẹ́fà wá láti kan gbọ́n tiẹ̀ kẹwàá pátán ṣé ọba yẹn ti lọ jù kò ṣàṣẹ́jú ṣàṣẹ́jú náà wọ́n wá fún wa ní date ọba yẹn wọ́n wá fún wa ní date bàbá yẹn wá ń sọ fún wa wípé ẹgbọ́n òun dáadáa òun kì í ṣe ọba alábòsí o tí ẹ bá wá pa ìtàn tí ọmọ yìí tó bá jẹ pé wọ́n lọ fìdí òdodo múlẹ̀ yìí pé ọmọ ilé ayélujára ni wọ́n kọ̀ fún ọmọ yẹn pé ọmọ ilé ayélujára ni for life tá a bá sì lọ sẹ́ni court á mọ̀ ìjẹ̀bi bọ̀ ni òun ò ní rí ṣèṣì wa wọ́n sáwọn date wọ́n fún náà date wọ́n ní ká pàdé wọ́n kálukú wá pàdé ìgbà ká wọ́ bẹ́ẹ̀ wọ́n ní kó ní kálukú wọ́n mú lọ fàlùwàlá káwọn dúkùú rà nìkan kọ́ búra ká tó bẹ́ẹ̀ lọ ṣe é mọ̀ wípé nínú gbogbo àwọn tó kó wá pátápátá ẹnìkan péré iná ọ̀dọ́ ọmọdé ayélujára gbogbo àwọn tó kó wá ní mẹ́fà yẹn ìgbà tó wá bẹ̀rẹ̀ sí pàtàn ó lọ sí chaati kan chaati ránù kan tí ń gbé káàkiri lọ sí inú chaati yẹn náà wọ́n ti mú inú chaati fún gangan fọwọ́ ara rẹ̀ yà ni wọ́n ti mú àwa ń pàtàn ẹ̀yin bó lẹ́yìn ti jẹ́ nínú àwọn tó kó wa
ọ̀rẹ́ dẹbí làwọn níbi ọ̀rẹ́ láílára ni ọ̀rẹ́ dẹbí ṣé bàbá yín kan wà ní ọ̀rẹ́ àwọn bàbá wa làwọn kìíní kan àwọn náà ti múlẹ̀ ní láílára bá in short àṣírí ṣá tú tọ̀tọ̀rọ̀ ìjọba náà àṣírí tú ó sun ẹkún jáde níbi táti ṣe yẹn ilé kábíyèsí nínú àfihàn ọ̀yọ́ mọ́ṣọ́ yẹn àwọn èèyàn ti jáde àwọn èèyàn rẹ̀ àwọn asọ́fọ́ àwọn sáláfí tí wọ́n jọ ń ṣe wọ́n ti ń parí fáwọn onígbà wọ́n sá kóra wọn lọ sí central mosque wọ́n tẹ̀lé lọ central mosque ìgbà tó máa fi tó alẹ́ pápátá níjọ́ náà lọ́hùn mọ̀sílẹ̀ ìdíje tó jẹ́ ọ̀kan lára àwọn olóòtú wọn sponsor ẹ̀ ni wọ́n bá gbé ìyá rẹ̀ wá pé ìyá rẹ̀ náà wà ilé káká kó bí lọ́ọ̀ ìyá rẹ̀ ni wọ́n bá ní apàdé lágùn méjì alẹ́ làbá kó ra wọn lọ́fà sí lágùn méjì alẹ́ wọ́n ní kí ìyá rẹ̀ sàlùwàlá ìyá rẹ̀ sàlùwàlá wọ́n ní kí ìyá rẹ̀ búra ìyálóde ìlú ìyá yẹn láti bọ́ ìlú tó rú ó bọ́ tó yányá nígbà tí a fẹ́ wà ní òkú ìyá yẹn láti sọ pé ìyá obìnrin lèmi náà tí wọ́n bá dẹ̀ pè ní ìyálóde ìlú àdàpẹ̀ àjẹ́ ni wọ́n tẹ̀lé ìyálóde ìlú níbi táwọn bá ti rí táwọn dé yìí ẹ sọ òdodo wọ́n bá bí ìyálé ìyá bá ní òun ò bọ́ ọmọ kankan sílé ayé lára. Allahu akbar ìyá sòótọ́. òun ò bọ́ ọmọ kankan ìyá sòótọ́ òun ò bí ọmọ kankan sílé ayé lára. àwọn àti àṣọ tán èmi tí mo sọ̀rọ̀ mo bá dìde mo ní pẹ́sàn méjì fún yàyẹ̀ ọba ní kí n béèrè tó fẹ́ béèrè mo bá ń sọ fún wọn pẹ́tọ̀ nínú ilé ayélujára tó bá jẹ́ pé ẹni ní ọkọ̀ nílé ayélujára ṣé ilé ayélujára òkè àgbẹ̀dẹ ṣé ẹni tọkọ yín ni àbí ayélujára sálẹ̀ àfà aláàfẹ́láàgbé ìyá yẹn ò rí nǹkan kan sọ àfà tọ́lá sì wà ń bẹ̀ ìyá yẹn ò lè dá nǹkan sọ ọwọ́ bẹ́ẹ̀ ó jìnà sí ayẹ tó bá ní ìtàn níjọ́ náà ó lè ní ìyá rẹ̀. Because wọ́n ti kọ́ ìyá yẹn pé bí báyìí ìyá yẹn ti sọ̀rọ̀ bọ̀ ìgbà tá yọ pẹ́sẹ̀ jáde ìyá yẹn ti sọ kò lè dáhà sáyẹn. Mo ní pẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì oní pé ìyá ẹ dárúkọ àwọn tẹ́ ẹjọ́ sorogún. Nínú ilé ayélujára. Nínú ilé ayélujára. Ìyá ìbá ní wọn mẹ́rin kankan. Ó ní wọn mẹ́rin kankan àyàfẹ́ nìkan tí ń jẹ́ sílífà. Sílífà wá ní sílífà lè kéwú fine sílífà lè kéwú ẹ̀sán yọkọ rẹ̀ kìí sọmọ inú ilé ayélujára wàláhì bí wọ́n ṣe gbé ayẹ jáde kó máa fẹ́nu. ìjọ náà lọ́wọ́ ọlọ́wọ́ bá ní ọ̀pá wá pé wọ́n ti set àwọn tí wọ́n fẹ́ pa wá wọ́n ti set wọn káàkiri. wọ́n ní láti pa iná náà àfihàn nígbà táwọn fẹ́ jáde especially ìyẹn ní target wọn. wọ́n wá gbé jáde lọ́nà èyí gbogbo machine kan ìṣẹ́ mọ́tò gbogbo lọ́jọ́ yẹn machine gbogbo lọ wọ́n wá lásán lọ sílẹ̀kùn bẹ̀ fún mi wọ́n professor nínú LAUTECH ó pàtì wọ́n tẹ̀ sínú pálásì yẹn òun ló wá sáré jókòó lẹ́yìn àwájọ jáde àkàsáyé lọ wọ́n ti jáde pé a ti bọ̀nà jáde wọ́n tún sáré gíga tó kọ̀ọ̀kan àti sáré gíga ọ̀nà wá sí jìn professor yẹn ló wá gbé mi lọ ilé ẹ̀yìn ni mo lọ sùn níjọ́ náà ní professor yẹn ìyàwó mi àtàwọn ọmọ mi àwọn ẹgbẹ́ wa bá mi kó wọn fún òun lé lórí ọ̀rọ̀ ìmáàmù. ìgbà ọ̀rẹ́ lédè lórí ọ̀rọ̀ ìmáàmù. so the next tó máa ṣẹlẹ̀ nípa ìgbà tó dijọ́ kejì láàrin alẹ́ ìṣíjọ́ kejì wọ́n sáré lọ báyà rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́ọ̀yà tó bí ìyàwó sọ̀rọ̀ ní bó jẹ́ kí ìyàwó sọ̀rọ̀ ní. àwọn tí wọ́n wà láàfin àwọn olóyè àwọn ti mú fáàtì tí wọ́n ti ní commission tí wọ́n need. wọ́n bá gbé adébẹ̀ ìjọ́ kejì wá ní kí ọmọ tún ọ̀rọ̀ kí wọ́n tún ọ̀rọ̀ tó wọ́n sọ lánàá wọ́n máa tún sọ àwọn olóyè kan rẹ̀ nìkìyà wọ́n máa tọ̀rọ̀ sọ táwọn ayélujára family gbẹ̀gbẹ̀ tí wọ́n fi ń bí. ìgbà bó ṣe ní pé láàfin yẹn wọ́n ti gẹ́ẹ̀tì fáàtì báyìí ọbọ sórí níbàrí ni ọbọ sórí sígbà nígbà báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí bú ọba nìyẹn ní pé ọba kìí sẹ́yìn yọ ọjọ́ mùsùlùmí yóò ṣe gbogbo ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí bú ọba yẹn láti gbà yẹn ni. so àwọn tí ò bá wà mọ ṣe ṣẹlẹ̀ wọ́n wá ń wò ní òde àbí ọba yẹn lórí ti Islam. olóyè ti Islam ní ọ̀rọ̀. àbí ọba yẹn ló fẹ́ yọ. ọba náà rẹ̀ sọ yìí panel tó set up ní àfihàn ó ń make sure pé àwọn mùsùlùmí òun kó sí panel yẹn. àbí náà wọ́n jẹ́ pé àwọn tó ń jọ ń fa ọ̀rọ̀ nìyẹn. ìlú ti tí a máa fánẹ̀ yẹn. so àwọn èèyàn tí wọ́n á mọ̀ tí ń ṣẹlẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí bú ọba yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún ọba yẹn nítorí Islam ní kíní kan ní yóò bẹ̀ ṣẹlẹ̀ wá. propaganda. ọ̀nà ìbí mo ṣe ń fa yín sọ yìí tó bá dé pé ọmọ bá pa ó kù lù kọ́lọ́ ọba kọ́lọ́ ọba fún yẹn jẹ́ mí. nítorí ṣẹlẹ̀ yẹn o. Allahu Akbar. láti ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ sí investigation against ọba. oríṣiríṣi wàlúwàlú àzín àwọn tó wá jẹ́ sáláfíẹ̀ àwọn náà wá fọ́lù ẹ̀ wọ́n fọ́lù àwọn náà wá bá kúlọ́ ní ọ̀rọ̀ yẹn fi dé yìí o. ìwà àbòsí Allah. ìgbà tó wá dé stage kan
tó yẹ tó lọ ọba yóò ṣètò dé tó nìyẹn gbogbo ìdílé ayélujára pátápátá ṣé àwọn ìta bá ń dárúkọ ìdílé tá a bá ń sọ̀rọ̀ ayélujára ilé ayélujára pọ̀ gan o ní Nàìjíríà yìí ṣẹ́ṣẹ́ nílẹ̀ Yorùbá tí a sì ní blood ní nǹkan kan pẹ̀lú ara wa nílé ayélujára kan yẹn a ní blood ní nǹkan kan pẹ̀lú ara wa tẹ bá dé Ìlọrin ilé ayélujára wà ń bẹ̀ tẹ bá dé ìlú Ọ̀yọ́ ilé ayélujára wà ń bẹ̀ tẹ bá dé Ìbàdàn ilé ayélujára wà ń bẹ̀ tẹ bá dé ìlú wa side ní Ìbàràpá side of Ọ̀yọ́ state ilé ayélujára kún bẹ̀ gan a dẹ̀ ní any blood ní nǹkan kan pẹ̀lú ara wa. Bàbá jẹ́ sèjì kan bàbá tó jẹ́ bàbá mọ́gàjì tó jẹ́ olórí èdè pátá bàbá yẹn wá ránṣẹ́ sí ìdíkọ́ wa sí ọmọdé ayélujára gbé rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ọya mú déètì ká ránṣẹ́ tó gbogbo báyà bá dá parí kọ wá sọ ìdánwò sí jẹ́mi ayélujára ó mú déètì alákọ̀ọ́kọ́ ọyẹ òun náà mú ó mú déètì ẹlẹ́kejì ọyẹ òun náà mú ó mú déètì ẹlẹ́kẹta on 3rd September 3rd 2023 òun náà ló dé fi yẹn wọ́n wá ránṣẹ́ gbogbo àwọn ayélujára tó wà káàkiri Ògbómọ̀ṣọ́ ní north ní àwọn tó wà ní dáṣọ́ àti wọ́n abroad wọ́n send the representative everybody wọ́n ti send representative wa. ìgbà tí ó di tí ọjọ́ yẹn kù ọ̀la a bẹ̀rẹ̀ sí discover pé à ń rí àwọn strange faces ní àdúgbò wa ní ìsàlẹ̀ àfàyẹn a bẹ̀rẹ̀ sí so ọ̀kan nínú àwọn tí wọ́n dẹ̀ wá fún meeting yẹn ẹni yẹn jẹ́ Confederate Nigerian Correctional Service ẹni yẹn jẹ́ àwọn láti report ẹni yẹn á ní ká lọ sí police station ká lọ request fáwọn ọlọ́pàá ìgbà tá a dé police station ṣẹ́wọ̀n ìpín police station yẹn ṣẹ́wọ̀n ìpín wọ́n ti ra àwọn ọlọ́pàá yẹn bá débi pé every Friday ní central mosque yẹn wọ́n máa ń dìbò ọlọ́pàá wá síbẹ̀ ni wọ́n wá débẹ̀ wọ́n wá lọ àwọn pé àwọn kan ní operation bolt lọ́wọ́ state ibẹ̀ ni mo kọ́kọ́ lọ láti mo débẹ̀ àwọn náà ṣe tán bọ̀ láfàwọn ní logistic support logistic support wọ́n sọ òjò náà lọ àwọn olè kò sí mọ́tò àwọn òṣèlú nìkan àní kò sí problem ẹni tí wọ́n jẹ́ commandant wọn sọ pé ṣáà ti dé police station mo ní mi ti lọ ọ wá ní kí n lọ sí police station lóògùn wọ́n á lọ sí police station yẹn DPO ó ti agree báwọn ó wà but á fáwọn olóko báwọn ti sọ báwọn ó wà rárá tọ ní kò sí problem DPO wá ní kí n ṣe sùúrù kí n jẹ́ kó mọ̀ kọ́kọ́ pé area commander àṣé area commander sì ṣiṣẹ́ pẹ̀lú àwọn jíọ́sà ní àwọn tọ́jà yìí bí DPO ṣe ń bó ṣe pé area commander yẹn gbogbo conversation wọn èmi ń gbọ́ DPO yẹn láti máa sọ fún area commander láti máa sọ fún DPO pé yes ọwọ́ ti tẹ̀wọ́n yẹn gbogbo àwọn nílá yẹn táwa máa kó àwọn ìṣòwò yẹn báyìí fine wọ́n dọ́sọ̀ ọ̀rọ̀ báyà fà kò nídìí ẹ jẹ́ kí n mú ẹ lọ ẹ jẹ́ kí n padà wá mo sì lu method yẹn nígbà tí wàá pò bẹ́ẹ̀ yẹn wọ́n kò wá lọ fún ẹni tó rán mi níṣẹ́ yẹn commandant Confederate General Nigerian Prison Service yẹn àwọn ní no there is no problem àwọn ṣe get contact pẹ̀lú ẹni tó jẹ́ command general àwọn operation boss yẹn nìbàdàn ìyẹn lọ́sẹ̀ wá lọ́wọ́ ṣe wá deploy àwọn operation boss ní wà fún wa níjọba fẹ́ ṣe meeting tó mú yẹn dandan tó jẹ́ Sunday yẹn ṣe ẹ̀mọ̀ nígbà tí aago bíi 6 ààbò máa fi dùbà yìí wọ́n ti deploy ọlọ́pàá wá àwọn ọlọ́pàá ti dé ṣe àkókò báwọn ọlọ́pàá yẹn tó mọ̀ wọ̀ yìí mọ́ wọ́n ti deploy àwọn ọlọ́pàá wá àwọn civil defence wọ́n ti dé àwọn àmọ̀tẹ́kùn wọ́n ti dé wọ́n á bẹ̀rẹ̀ sí shoot ẹgbẹ̀rẹ̀ wà ní táwọn aláàbò nǹkan kí ní ṣẹlẹ̀ báyìí débi pé àwọn ọlọ́pàá yẹn ní láti wọnú ní àwọn ìyá wa àti àwọn àgbàlagbà ìpé wọ́n fẹ́ ṣe meeting ìwọ́n fẹ́ ṣe àwọn fẹ́ ṣe meeting wọ́n fẹ́ ṣe àwọn ìyá ẹ̀gbọ́n ṣe rí wọn báyìí àwọn ìyá ìbẹ̀rẹ̀ sí gbé lẹ́kùn tí wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gba ọ̀nà yìí jáde wọ́n láti lọ́mọ bá àwọn ọmọ tí wọ́n wà ní ọkọ̀ káàkiri kékeré ṣẹlẹ̀ nìkan tán ṣẹlẹ̀ báyìí bàtà tí wàá rí báyẹn àwa rí ṣèbí meeting yẹn kúrò ní family house wa àwa gbé lọ sọ́dọ̀ bàbá tó jẹ́ olórí ẹbí pátápátá sẹ́wọ̀n ike yín sára tọ́jà yìí sẹ́wọ̀n tó gbà tó di jọ̀ọ́ ọ̀pá fóònù àwọn tó gbé wá tí wọ́n ti wá tí wọ́n ti sọ pé ọmọ ilé ayélujára ni gbogbo wọn wá wọ́n pa fóònù tó torí Ọlọ́run ibẹ̀ ni gbogbo àwọn tí wá rí pé ìdẹ́nukì ọmọ yìí sọmọ wa tó jẹ́ kí sọ fún bàbá tó jẹ́ olórí ẹbí pé tó mú bá wá ní tìyẹn kí ló wọ́n àwọn sọ̀rọ̀ wáyà sí ọmọ ilé ayélujára ló gbé rẹ̀ wọ́n fún gbogbo ìjọba ilé ayélujára ni ó ní àtúwárí pé òun fún wa òun ní wulẹ̀ wá o wọ́n ní àkókò níwá ibẹ̀ ìjọ yẹn gangan tó bá jẹ́ kó bá lọ wá sí meeting yẹn ni tó bá tender apology tó bẹ̀bẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tendency kí ìdílé yẹn kí wọ́n wù kó wù ṣe. ìmọ̀ tó ṣe wá yẹn ibẹ̀ ni ìdílé kì í sọ pé ó yẹ máa draft letter sí ó yá ẹ máa discriminate ẹ sì kọ́pì àfin ṣọ̀hún ẹ kọ́pì gbogbo àwọn Islamic affairs ẹ kọ́pì gbogbo àwọn legal finance àwọn muslim community ẹ kọ́pì wọn ní lẹ́tà yẹn ṣé mo pé ibẹ̀ náà láti draft letter láti lọ tẹ lẹ́tà tí ó ń kájú sí fine.
kódà fún gangan ní lẹ́tà yẹn ó sì gba lẹ́tà yẹn tí ó sì reply tó ní lónìí. so bí ṣe ń ṣẹlẹ̀ bọ́ọ̀lù yẹn ṣe ń ṣẹlẹ̀ bọ́ọ̀lù yẹn fa ọ. ibẹ̀ ni sọ̀rọ̀ tí wàá ní òkè àti bá àti bí ẹ lọ mú ẹni tẹ́ bá fẹ́ kọ́ jẹ ìmọ̀ ẹ lọ mú wa ọmọ yìí ṣe yàtọ̀ sí tọ́lá. yes yàtọ̀ sí tọ́lá yẹn wípé bí bàbá yẹn náà ṣe tó dé bí bàbá sọ̀rọ̀ yẹn náà tó dé òun náà tó ṣe àwọn ìgbésẹ̀ kan láti pé òun ṣe ìdúró lọ́rọ̀ yẹn òun náà tó ṣe ìwádìí sínú. wọ́n tẹ̀ discover àti wàláhì ìyá rẹ̀ lọ́kọ̀ orí nílé ayé lára kò ní ẹni ní kankan orí ayé lára bàbá yẹn wá ní káwá present candidate mi fún un ilé wa ṣe wàá mú ẹni tó ń jẹ́ àbíbù yìí ilé ṣe wàá mú lọ sáfin. 1.18 minutes tí ọ̀rọ̀ yìí máa fi délẹ̀ mo sì pé ìmáàmù Tọ́lá náà fúnra mi àgbọ̀bì máa ṣàlàyé tó ṣẹlẹ̀ láàrin yẹn ṣá. kò lè dé ààfin mọ́ ṣe nǹkan máa ṣe every Friday prayers. bẹ́ẹ̀ni. kò lè dé ààfin yẹn mọ́. àwọn ti sọ̀rọ̀ sọ́ba wọ́n ti ń bọ́ bàbá pé ó kù. ó ti ń bọ́ bàbá yẹn wá sọ wípé ìwọ tó ń bú mi tó ń gbé mi ṣépè tó bá dìde ọdún náà àbí àwọn ọ̀gá wá sí fún mi. That's true. ó ní dàgbà mi kò ní ìdíkò gbàgbà fún yín náà báwọn ẹni wọn wà ká lọ pèsè ká lọ mú ọmọ mi wá láti wá mú ọmọ mi lọ sí ìdílé wa lọ pèsè ọmọ yẹn. ọmọ yẹn ni wọ́n sì wá ń ṣe ojúṣe gẹ́gẹ́ bí ìmáàmù ní ààfin yẹn. ìdí nìyẹn tí bàbá yẹn fi yan ọmọ yẹn gẹ́gẹ́ bí pé chief imam of Ṣọ̀ún palace. ẹni tó di ìmáàmù náà nìyẹn. lẹ́yìn ìgbà tí wọ́n wá ṣe yẹn tán èmi àwọn organizations tí wọ́n ní kan ṣe ni wọ́n wá ń wá láti wá gbọ́ òdodo ọ̀rọ̀ láti wá ṣèwádìí wọ́n lè ṣèwádìí wọ́n lè ń bà bẹ́ẹ̀. àwọn kan wá tó ń pè àwọn ní Ittihad. yes wọ́n wá wọ́n káàkiri gbogbo stakeholders tó wà nínú wọ́n káàkiri láti lọ ṣèwádìí. kódà tó fi dé orí pé Tọ́lá tẹ̀ ń sọ yìí wọ́n lọ bá tó ń sọ fún pé òun ti fẹ́ máa lọ òun ti fẹ́ kúrò bẹ́ẹ̀ òun fẹ́ kúrò bẹ́ẹ̀ aláàjì tí wọ́n pè ní ọ̀sùn méjì lẹ́yìn ìjẹ́ kó wọ́n kú o ilé tó wọ́n bá ti náà lọ torí náà òun ti tójú táwọn nu. Tọ́lá sọ bẹ́ẹ̀ fún wọn. wàlọ́ọ̀hì tí ẹ bá ní nọ́mbà akéwùgbà gold. àmì nọ́mbà bàbá. tàbí tẹ bá ní nọ́mbà bàbá wa ọlọ́rẹ̀ wọ́n ti wà ní ọlọ́rẹ̀ ní Ìbàdàn lọ́jọ́. ẹ lè wá tẹ bá ní nọ́mbà bàbá ọlọ́run lọ́gbẹ̀ẹ́ ewé ẹ̀lẹ́dẹ̀. bẹ́ẹ̀ni. àwọn ìtìyà tí wọ́n wá nìyẹn wọ́n ṣe wádìí wọn tínítíní káàkiri wọ́n dọ́dọ̀ ọba wọn dé ọ́ẹ́lú rẹ̀. lẹ́yìn bàbá àwọn yẹn ṣe ti wọn tán èyí tí wọ́n pè ní sí orúkọ ẹ̀ kàfílà àti kankan kàfílà tó wà bàdàn yìí ti ń jẹ́ kàkàwùlà òun náà yanu. mo sì pé bàbá akéwògbà gold náà nígbà tẹ ọ̀rọ̀ wọn jẹyọ ńbẹ wípé ó sọ báyìí fún mo pè wọn nítawọn náà sọ máa sọ fún wa. ìgbà tó dọ́dọ̀ Tọ́lá lọ́wọ́ ń tó wá di pé ṣé wọ́n ràn wọ́n. òun náà wá ìgbà tó kéde kan à ń pè ẹnìkan ní sẹ́nitọ̀ àfàtà Ìwárí tó wà ní sẹ́nitọ̀ lọ́wọ́ sẹ́nitọ̀ mi. wọ́n ní láti sọ pé àwọn Supreme Council for Islamic Affairs tí Sultan Sokoto Supreme Council wọ́n láti sọ pé kó tó invite wa wá sí Ìlọrin. àwọn náà tó ṣe findings wọn ìdòdó lónìí yìí wọn ò rí result gbéjáde o torí pé ọ̀tọ̀ ni tí wọ́n ẹ̀fẹ́sì ọ̀tọ̀ ni tí wọ́n rí. tí wọ́n bá ọlọ́ yínúṣà ni wọ́n tẹ̀lé wọ́n sì ń kó afẹ́yìn ẹ̀dẹ́ kékeré kan gba tí a padà dé bẹ́ẹ̀ tá a bẹ̀rẹ̀ sí present ọ̀rọ̀ àwọn náà ìjánu ni o. Professor Olóyèdé Jan registrar òògùn ló head panel yẹn o. bàbá tó jẹ́ president general league of imam àti àwọn arọ́bítọ̀ bàbá tó wà ní chief moti àwọn náà wálé wọ́n pọ̀ gan wọ́n pẹ̀lú kan ní Dr. Awa ọmọ ọ̀fà ní olówó gan. bẹ́ẹ̀ni mọ́mọ́. òun náà wá síbẹ̀ níjọ́ yẹn. níbi tán sọ̀rọ̀ dé yẹn ẹ̀yìn àwọn tí wọ́n yàn láti Sokoto by Sultan wọ́n dárúkọ Dr. Awa mo pe Dr. Awa gan fúnra wọn o àwọn náà sọ̀rọ̀ máa sọ ń tán sọ. ìṣẹ̀lẹ̀ sọ fún mi pé kátàkùn tó lọ náà iye kí iye tá a bá ní ìdí ká sọ wọ́n san. ṣé wàá fi owó ṣe fi ra ogún àwọn bàbá tiwa lọ́wọ́ wa ni. hello. ṣé fún wúra ni. ìyẹn náà tó lọ bá yẹn èmi tí mo sọ ìyá ìmọ̀ iye owó tí wọ́n fẹ́ fi reduce ní pé kí n lè change báwo máa ṣe change. níta bá ṣe lè yan ọ̀rọ̀ ìtàn ní ó di lọ́la. lẹ́yìn ìgbà tí àwọn èèyàn wá ṣe tiwọn tán àwọn Professor Olóyèdé wọ́n ṣe sí àwọn àbòsí kan.
nílò orí mílíọ̀nù náà wọ́n bá níbọ̀ táwọn ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fi gbogbo akájá fóònù wá sílẹ̀ àwọn kẹ̀kẹ́ nìkan tó rìkọ́dù. àti tí wọ́n ti ní lọ́sàn ni pé wọ́n fẹ́ sọ̀pẹ́sì ìdílé wọn fẹ́ sọ̀pẹ́sì pé ìtàwọn bá dìtẹ́tì àti táwọn bá pa. ìlànà tẹ̀lé ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa tí wọ́n wá tí wọ́n jẹ́ dàsúrà láàrin wa ẹni tó jẹ́ ps ní Àbújá wà bẹ́ẹ̀ ẹni tó jẹ́ kọ̀ǹfìdínà wà bẹ́ẹ̀ àwọn tó jìyàn lálálá tí wọ́n jáde kiri gbogbo wọn wá sí lọrin. ìbẹ̀rẹ̀ àwọn ẹ̀sìn àbájẹ́ ní dọ́gba jẹni tí wọ́n dúró dáhùn nígbà ibẹ̀ láyé fọ́sọ́ ìdí fi ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ dáhùn ní kàn máwọn ilé ìmọ̀lẹ̀ o. ní ìwà ètò fáwọn pé àwa tó ní alternative àríkọ́dù wo tó ṣẹlẹ̀. àríkọ́dẹ̀ lẹ́yìn ìgbà tá a tún wá kúrò mẹ́rin tó ń sọ pé kò sí láwọn fẹ́ manipulate àwọn fífi ọ wà lára ọ̀rọ̀ tí bàbá Adékìtì bàbá president general àwọn rọ́bìtọ̀ tí wọ́n sọ ní Ìbàdàn kó bí wọ́n ṣe conference yẹn gangan tó fi pé bàbá yẹn padà sí ìdẹ́gbà táwọn dé lọ́rin ẹ̀yìn tó ń yá làwọn wà bàbá yẹn sọ fídíò rẹ̀ wà bàbá yẹn ní ẹ̀yìn rẹ̀ náà wà ṣùgbọ́n gbàtà dé lọ́rin a rò pé nǹkan tá a lè bò mọ́lẹ̀ ni láwárí pé ìbúdó lè kọjá kéèyàn dọwọ́ bò wàláhì ká tó wá sọ̀rọ̀ gbà tí àwọn rọ́bìtà gangan tó wá wá sókùnmọ́ṣọ́ àwọn rọ́bìtà yẹn ló wá ṣe tó dáa jù nínú gbogbo wọn pátápátá. bẹ́ẹ̀ni. ṣé àwọn tó dáwọn rọ́bìtà ṣe wá fún wọn sọ ṣé àwọn tó wọ́n gbé life. bẹ́ẹ̀ni. ìyẹn ló tún wá tó àṣírí ìyẹn ló wá fa ìkanra tí ń fi ń bú bàbá wa Mùdírù Markaz. exactly. wípé bí ìgbà tó ti pé èèyàn tú àṣírí èèyàn ní life yẹn kò fẹ́ kó jẹ́ life. bẹ́ẹ̀ni. ẹ kó jẹ́ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀. bó jẹ́ ìfẹ́ ìfàwọn ṣe gbé life bí wọ́n ṣe gbé life tí wọ́n ṣe gbà àwọn yẹn comment pọ̀pọ̀ gan. bẹ́ẹ̀ni. síbẹ̀ nítorí pé jẹ́ ọmọ Markaz ṣe ẹ̀mọ̀ táwọn náà gbé ìjọ́sìn wọn jáde. wọn ò lè gbé wọn bọ́ láti gbé wọn ò lè rí gbé jáde. ọ̀n tìgbà tó ṣe dé ibi àti ìdájé rí gbogbo ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ fa èyí tí wọ́n ṣe ní conference tí wọ́n ṣe ní last week yẹn. meanwhile ṣé àwọn ètò mo sọ pé ó ti gbé àwọn olóyè ó ti gbé wọn lọ sí kóòtù kí bàbá yìí tó dé bẹ́ẹ̀. George tó preside over that case nígbà náà ìgbà tó padà withdraw tí wọ́n fáyìn ní 1.5 fún fáwọn bàbá yẹn wọ́n san 1.5 million fáwọn bàbá yẹn wọ́n dẹ̀ tún fáyìn ní 50,000 fún kóòtù. adájọ́ yẹn wá sọ fún wọn wípé kéèsì yóò gbọdọ̀ lórí tébù wọn mọ́ o. tí kéèsì bá torí tébù wọn ní kéèsì ẹ̀ kò ní sáyẹ̀ dídì o. ó dẹ̀ promise ṣe é mọ̀ yí pé at the end of the day ó tún padà wá gbé bàbá kábíyèsí ó tún padà gbé bàbá yẹn lọ sí kóòtù. àwọn kóòtù lọ́rọ́ àná ìjẹta àti àwọn kóòtù torí kéṣẹ̀. wọ́n wá gbé bàbá yẹn lọ sí kóòtù ìgbà tó gbé bàbá yẹn dé kóòtù kò wá lọ lo kóòtù tí adájọ́ alákọ̀ọ́kọ́ yẹn tó preside over ẹ̀ ọ̀tọ̀ ní kóòtù wá gbé lọ. the same court náà the same company the same complex ní but different court ní. ìgbà tó wá yá ẹni tó gbé kéṣì yẹn lọ́sọ̀dọ̀ rẹ̀ mùsùlùmí lòun náà. bọ̀ mùsùlùmí ṣe àwọn tá a pè lówó àwọn ìjìrí àǹkó olóògbọ̀nsọ̀ wọ́n wá lọ ń bá máa yẹn wọ́n ti fún lówó wọ́n ti 17. ìwọ̀n àjọ̀n kéèsì lórí àjọ̀n kéèsì yẹn fóṣù mẹ́ta fóṣù mẹ́rin. adájọ́ yẹn wá pè ọ̀kan àwọn pè lọ́ọ̀yà kan ní lọ́ọ̀yà Sọ́balójú. Sọ́balójú yẹn kọ́fìn inú jẹ́ kọ́fìn Sọ́balójú ni. meanwhile ó ti convert to the Christian. lọ́ọ̀yà tí adájọ́ jọ́ọ̀jì wọ́n gbé ẹjọ́ fún kọ́sìn Sọ́balójú ní rí ó ti wá fojú òpé mùsùlùmí ni. ọwọ́ ń cháàtì lọ́ọ̀yà lẹ́yìn pé ọ̀rẹ́ sáwọn ilé yìí ẹ̀jẹ̀ ká protect ìgbọ̀gbọ̀ yìí ni ẹ̀jẹ̀ ká kékeré kan without knowing pé ẹni yẹn Christian ni. àwa wà ní kóòtù láàrin bí ọdún méjì láàrin bí ọdún kan ààrí kókò bíi síkèsì yẹn tó máa já sí. kí ló gbé lọ sí kóòtù ẹ̀rọ ló gbé lọ kóòtù. ọlọ́ sọ fún nínú kóòtù wọ́n sọ wípé torí náà Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ òun kọ́ ní yan lèmọ́rùn. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nǹkan ló ní mọ́sálásí Central Mosque. Muslim community kan nínú ní tó jẹ́ pé ààfin yẹn ni wọ́n ti tọ̀ bá rẹ̀ ààfin yẹn ni wọ́n ti ìfọ̀ rẹ̀ ààfin yẹn ó sáyìn ọ̀dà taking. ọmọ ẹgbẹ́ wíyìn rẹ̀ o nítorí jẹ́ pé ààfin náà ti tọ̀ bá ní. ó sáyìn ọ̀dà taking. kódà níjọ́ tí àwọn rọ́bìtà tí wọ́n wá ṣúgà tó wà lóko state. nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ tí bàbá tábìlì sọ̀rọ̀ pé ó ní Ṣọ̀ún kọ́ ló fòun jẹ ó ní àfikọ́ ni wọ́n ti fòun jẹ àfikọ́ ìlú kọ́ ló ní mọ́sálásí ọjà agbó. instantly ní ṣúgà ní irọ́ pátápátá gbà ní. níjọ́ tí wọ́n fún ìtọ́ rẹ̀ tí wọ́n tọ̀ bá rẹ̀ inú ààfin yìí làwọn wá tí wọ́n ti tọ̀ bá kódà gíláàsì pálásì yẹn wọ́n fọ́ àwọn fọ́njọ́ náà lọ́hùn.
ó dẹ̀ ti gbàgbé pé òun sáyẹn undertaking láàfin. certificate wọn fún ó sáyẹn ní tó wà ní certificate yẹn wípé olóyè ọba lòun. òun bẹ́ẹ̀ gbọ́dọ̀ make sure wípé religion harmony ó wà nínú ìlú. oríṣiríṣi undertaking ló sá fáìn gbogbo tó sáyẹn fún yẹn ló ti fa orí ìdílé mi. ọwọ́ àgbẹ̀ ọba lọ sí court gbàtà wá gbé ọba lọ sí court. ìdílé ayélujára ìdílé tiwa àjọ case. àwọn special committee on Islamic affairs àwọn náà join case. àwọn ìnáwó council àwọn náà join case. èsì àwọn nínú case yẹn báyìí. Allahu akbar kabira. láti jọta àti bẹ̀rẹ̀ case ti sèyí sẹ́nu tí kò ní yọjú. ọ̀rọ̀ àfi kéèsì yẹn fi detain ẹjọ́ síbẹ̀ láti lè máa ṣe ìmáàmù lọ́ọ̀lì ndémi rí sí nìyẹn. at the end of the day ìgbà tí àṣírí adájọ́ yẹn tún wípé òun ní ṣiṣẹ́ fún ṣòun ní láti lọ sí Ministry of Justice Ìbàdàn wípé àwọn fẹ́ kí wọ́n gbé kéèsì yẹn kúrò ní court wáyé. ìtàn ti sọ àwọn wọ́n dẹ̀ ṣe fáńdì wọ́n dẹ̀ ní gbogbo ṣe jẹ́ nìyẹn. wọ́n wá gbé kéèsì yẹn kúrò ń bẹ́ẹ̀ níbi tó kọ́kọ́ gbé kéèsì lọ́lá lákọ̀ọ́kọ́ tó fi sú àwọn bàbá yẹn síláì tí ṣọ̀wọ́n tó dúró yìí. Ministry of Justice CJ office wọ́n á gbé kéèsì yẹn lọ síbẹ̀ padà. ṣé ìdàgbé church yẹn ti sọ fún wọn pé òun ò gbọ́dọ̀ bú ẹjọ́ ìkọ̀ borí fún òun. lẹ́yìn tó ti withdraw ẹ̀ bẹ́ẹ̀. kóòtù yẹn ni wọ́n gbé láti ṣẹjọ́ yẹn sí. ó ti dà má dé la. so ìdíkà bọ́ọ̀lù ti jẹ́ ni mo ṣàlàyé ìdíkè fún yín ni. of course bó tilẹ̀ jẹ́ pé ẹ wò. nígbà tí ń sọ ìsà. bó tilẹ̀ jẹ́. nígbà tí ń sọ sí. yes sir. nígbà tí ń sọ sí. kò sí ẹ̀gbọ́n bàbá. kò sí àbúrò bàbá. láti ìdílé ayélujára kankan. kò sí tó jáde fún un. Allahu akbar. kódà àwọn tó pé ó ní àwọn 15 ni bàbá òun bí. nígbà tí ń sọ yìí ààrẹ ẹnìkan kan jáde o. lọ́tọ̀ lọ. àti ìfẹ́ káwọn fún àwọn 15 yẹn ṣé kò yẹ ká yẹ ọ̀kà méjì tí ó fẹ́ sábà tún place. of course gẹ́gẹ́ bí n ká àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni. kò sí ẹnìkan kan. lọ́tọ̀ lọ. ó wá kó àwọn kan jọ nílé ayélujára ó fún wọn lówó ọ̀rọ̀ àwọn kan ní mẹ́ta táwọn náà sì mọ̀ tí wọ́n kàn fẹ́ sọ pé àwọn mọ̀ pé kí ìsọmọ ilé ayélujára àwọn lọ́wọ́ wá ń lò tó fi ní kóòtù tó fi tí wọ́n jẹ́ witness. bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan kò tọ́. ilé ìyá rẹ̀ ilé tí ìyá rẹ̀ tọ́sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ní ìyá òun àwọn inú ilé yẹn ti wá bá àwa nínú ilé ayélujára tí wọ́n wá ti dìgbé àfọwọ́ pé ìyá rẹ̀ kò ní ọkọ kankan ní ayélujára rí. táwọn yẹn bẹ̀rẹ̀ sábà pé Ọlọ́run ọba yóò gba ẹ̀tọ́ wa yóò gba ogún wa yóò gbà fún wa. so ó wá lọ rẹ́ǹtì àwọn bloggers. wọ́n fa àwọn yẹn ni wọ́n promote online táwọn yẹn ní Facebook. káàkiri tẹ́ni yẹn. ìdí ń ṣẹlẹ̀ ní ẹ̀sà ọ̀. Ọlọ́run máa ṣe dáadáa fún yín Ọlọ́run lè fi nílẹ̀ ọlọ́run lè fi retain gbogbo àwọn memory àtàwọn knowledge àtàwọn history Ọlọ́run yóò ní dàlákà yín rú inshallah. olóògbé Ọlọ́run sí wàhálà àlà ọjọ́ tí program yẹn bá máa jẹ́ gbọ́nà sí Facebook live máa text yín ìlú WhatsApp number yín ni inshallah. bẹ́ẹ̀ ni kò náà ni. ok inshallah máa ọjọ́ báyìí ni program yẹn máa jẹ́ ṣe understand. Inshallah. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.